ونبينا محمدا عبده ورسوله الذي بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وحذرنا عن البدع وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد akira wa pé ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá gbogbo wa ní gbogbo àyíká yìí tí a bá kalẹ̀ sí pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. adúpẹ́ fún Ọlọ́run ọba yín Ọlọ́run ọba lógo olúwa ọba ní ọba òní ọba ọlá ọba gbogbo ọjọ́ atọrọkẹ́ fún sẹ́lá nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallama taslima. gbogbo àwọn afáwa tá a lè má ṣàdúrà fún bẹ́ẹ̀ látòrí afáàgbà Sheikh Muhammadul Jamiu Al-Labibu Tajul Adaby ọlọ́mùsàbá kí wọ́n bá gẹ̀ wọ́n o. bàbá alájí àgbà ọlọ́mùsàbá yọ́nú sí wọn. bàbá wa àgbà agbárùgìdòmà bàbá wa oníwàásí àgbáyé bàbá Sultan Mufassirin bàbá wa àgbà nílé ìlà gbogbo àwọn ẹni rí bàbá wa àgbà lágége kádùgbò àwọn afáwọ ọlọ́mùsàbá kí wọ́n bá gẹ̀ wọ́n o. bàbá wa àgbà onítàdá ọlọ́mùsàbá yọ́nú sí wọn. wala masha Allahu la quwwata illa billah. bẹ́ẹ̀ ni bá lọ ẹni níkù bá a ti máa ń ṣàdúrà náà fún gbogbo àwọn afáwọ tó kú tá ń jẹ́ àlùbáríkà àwọn ọlọ́mùsàjárí wọn pẹ́ o. bàbá alájí àgbà tó ní Ọlọ́run dákun járí wọn pẹ́. bàbá wa àgbà onítàdá lónìí ọlọ́mùsàjárí wọn pẹ́. gbogbo àwọn ẹni rí láwọn afáwọ tòótọ́ láwọn ẹni rí tòótọ́ tí wọ́n ń bẹ lónìí ọlọ́mùsàjárí wọn pẹ́ o. wala masha Allahu la quwwata illa billah. ètò yín ètò wà ní àgbọ́yé ẹ̀sìn Islam lẹ́yìn tí a ti máa ń pàdé oníranran àwọn àfáà wa tí wọ́n máa ń dá wa ní ẹ̀kọ́. àfáà wa gbajúgbajà onímọ̀ ẹni Ọlọ́run ẹlẹ́kọ̀ọ́ ọmọ ẹni ẹlẹ́kọ̀ọ́ wòlíì ọmọ wòlíì gbajúgbajà làfáà wa gbogbo ayé wa ti rí wọn pàápàá jùlọ àwọn ọmọ kéwù wọn ni bàbá wòlíì rẹ̀ gbé wá lónìí bàbá wa tá a gbé wá lónìí wá pàdé wa náà ní àfáwà Sheikh Abdullahi Abdul Qadir Mustapha Ajidagba àfáwà nù. bàbá yẹn sálámà sí gbogbo ilé fẹ́ gbọ́ wọ̀nyí bàbá akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. gbọ́ àtà ń gbọ́ wa àfáwà lẹ ti gbọ́ wọn èyí tí wọ́n bá yanjú lónìí pẹ̀lú ògo Ọlọ́run àti agbára rẹ̀ òun ni èyí tí ń lọ lọ́ta lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ nípa ìjírà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe láti Maka lọ sí Madina. àwọn afọwọ́ kọ̀ọ̀kan bá yanjú pé kí là ń pè ní ìjírà gánà gbogbo àwọn ni ìjírà kan tún wà o ìjírà kan tún wà o. bàbá wa parí yìí ò tán wà bá bó sí ọ̀rọ̀ nípa ad-durusu al-mustafadatu min al-hijrati an-nabawiyya àwọn ẹ̀kọ́ tọ́kalẹ̀ tí ń bẹ níbi ìjírà nabi Muhammad láti Maka lọ sí ìlú Madina. falyatafaddal shaykhana mashkura minna wa mahjura min Allah hayyakumullah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala ashrafil mursalin. Sallallahu alayhi wa sallam. Wa alihi wa ashabihi ajma'in. Allahu akbar. Lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Tá a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aláyé lọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àfáàgbà Sheikhuna Tajul Adaby. Radiyallahu ta'ala anhu. Bàbá alájí àgbà tàkọ́kọ́. Radiyallahu ta'ala anhu.
Alajagba tẹlẹ́ẹ̀kejì Alajagba tẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run má sábà ṣàlékún kẹ́ fún wọn. Àmín. Àlékún gẹ̀ àlékún àánú orí rẹ̀ Ọlọ́run má sábà ṣe fún wọn. Àmín. Nǹkan tí wọ́n fi kalẹ̀ Ọlọ́run má bàjẹ́ wàlá la ilaha illallah. Àmín. Bá a ti tọrọ fún wọn yìí náà tọrọ fún gbogbo àwọn àfa ńláńláńlá nílùú wa ìlú Ìlọrin yàyín àti gbogbo orílẹ̀-èdè ayé bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti wà wájú rẹ̀ Ọlọ́run má sábà kẹ́ wọn. Àmín. Àwọn tí wọ́n ṣẹ́kù lérílẹ̀ ayé yàyín Ọlọ́run bá ṣàlékún oore fún wọn. Àmín. wàlá la ilaha illallah wàlá Muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. Lẹ́yìn wá gbà náà mo kí jamaa àgbọ́yé ẹ̀sìn Allahu akbar Allahu akbar mo kí gbogbo wọn pátápátá bẹ̀rẹ̀ láti rí al-mu'assis al-jalil astaghfirullah al-azim ustazuna Abdul Gafar Al-Agorowiy Al-Adaby ẹ̀já sọ kí adamallahu hayata. Ọlọ́run kó bá a ṣe dáadáa fún yín. Àmín. Ọlọ́run kó bá a ṣe dáadáa fún yín. Àmín. Gbogbo èyí t'Ọlọ́run ti ṣe lóore yìí k'Ọlọ́run kó ṣẹ̀ṣẹ̀ ṣe ní ìbẹ̀rẹ̀ oore ni. Àmín. K'Ọlọ́run kó máa ṣàlékún rẹ̀. Àmín. K'Ọlọ́run kó máa ṣàlékún rẹ̀. Àmín. Kó máa dá ẹ̀mí yín lógbòdò. Allahumma Kó máa àmín. dá ẹ̀mí yín lógbòdò. Àmín Wala ya la Rabb. ilaha illallah. Àmín ya Wala Rabb. Muhammadu rasulullah Sallallahu alayhi wa sallam. àwọn àgbàlagbà Àmín. tẹ̀tẹ̀ tatara wọn jáde. Àmín. Wọ́n ti ń rí nǹkan dùnú lára yín. Astaghfirullah Ọlọ́run má al-azim. pa yín dà sáyidá fún wọn o. Àmín. Wala la hawla wala quwwata illa billahi bẹ́ẹ̀ al-aliyyil bá ti azim. dá mi sórí yọ sàn dé sálẹ̀ Wallahu bá a ti akbar. tọrọ fún wọn yìí náà la tọrọ fún gbogbo àwọn jàmáà Masha pátápátá Allah, masha Ọlọ́run kó Allah. máa ṣàgbàdúrà gbogbo alápapọ̀ Àmín. àmín Àmín. àmín Àmín. ẹ̀rí láì ní fa àsìkò gùn akramakumullah. so èmi ọmọ yín Abdullahi Afa wa gba. Abdul Qadir Mustapha Ajidagba Ajidagba. àmọ́ tún kí gbogbo jàmáà àti gbogbo àwa tí à ń gbọ́ wa ní dédé àsìkò yìí àti lẹ́yìn àsìkò yìí àti kí gbogbo wa bákan náà ike asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. láì ní fásitì gùn Naam. nípa al-mawdu' tí jàmáà fún mi akramakumullah. ike gẹ́gẹ́ bí ọmọ kéwú Afa wa ni o. wípé kí ọ wá sàlátọ̀ àlàyé Wa akum rahman. lérí ad-durus Naam. al-mustafadati Wa akum rahman. min al-hijrati nabawiyya Wa akum rahman. àwọn ẹ̀kọ́ tó wúlò fáyé tó wúlò fún gbogbo ọmọ mùsùlùmí pátápátá àbí ká ṣe ní gbogbo mùsùlùmí àbí ká ṣe ní gbogbo èèyàn pátápátá Naam. tí a rí yọ jáde min al-hijrati nabawiyya Wa akum rahman. níbi Hijira nabi. hijirata nabi wa Muhammad sallallahu alayhi wa sallam Alaihi wa sallam. kíkó tá nabi kó láti ìlú Mẹ́kà Lọ sí Madina. lọ sí Madina Naam. ẹ̀rí gbólóhùn hijrọ́ kẹ́lìmà ni tó sì ti nítumọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá Okay. tipẹ́tipẹ́ àwọn lárúbáwá wọn ní nǹkan tí wọ́n ń lo gbólóhùn alhijrọ̀ fún Naam. nígbà tí àwọn àfóhùn sọ́rfù tí wọ́n ń ṣàlàyé rẹ̀ àti àwọn àfáà tí Ọlọ́run ní kí wọ́n kọ àwọn dictionary tí wọ́n ń pè ní al-ma'ajim al-arabiyya Naam. nígbà tí wọ́n ń gbìyànjú àti ṣàlàyé kẹ́límà tí wọ́n ń pè ní hijrọ̀ àwọn kan nínú wọn ní kẹ́límà náà wọ́n ní kí masdaru ló jẹ́ fún gbólóhùn hajarọ̀ tabawo náà àwọn ma'ajim aba wọ́n ní pé hajarọ̀ yuhajiru muhajaratan aw hijra Hijira. Wa akum rahman. wọ́n ló lè wá báwọn so wọ́n sì túmọ̀ rẹ̀ Okay. ipe nǹkan tí wọ́n ń pè ní tí wọ́n bá sọ pé hajara min makanin bimana tarakahu wa kharaja minhu ila ghayri
òfin bẹ́ẹ̀ lẹ̀ kéèyàn ó fi ibì kan lẹ̀ ọwọ́ lọ́bọ̀ mí kó wá jáde lọ síbòmíì nù tó ń pè ní hajarọ̀ táwọn ń pè ní hajarọ̀ nù tí wọ́n bá sì lu gbólóhùn hijrọ̀ náà nǹkan tí wọ́n ń pè bẹ́ẹ̀ nù. Jazakumullah. so gẹ́gẹ́ bí òde ayé òní tí ìmọ̀ ti pọ̀ tá a ti ní àwọn fununul ilm àwọn àfáà eríṣiríṣi ni wọ́n aláwọn àfáà tó wà ní maidanil fiqh àwọn onímẹ̀sìn àwọn tó ṣe pé èrí mọ̀ pé tọ̀ tẹ̀sìn bá rí báyìí tá a bá ń kírun lọ́wọ́ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí la ṣe sí ṣé ó bàjẹ́ ni àbá tún ṣe àwọn nù. aláwọn tí ó ń jẹ́ oníṣẹ̀ríà àwọn tó yẹ pé òfin ìdájọ́ tó mú kínú tó mẹ́ni tó jalè ìdájọ́ tó mẹ́ni tí ó ṣe ṣìnà ìdájọ́ eríṣiríṣi táwọn wà fún nù. àwọn náà gbogbo àwọn tá à ń dákọ̀ yìí náà ni wọ́n tún fún gbólóhùn alihijirọ̀ nítumọ̀ àwọn náà fún un nítumọ̀. owó akọ̀bọ̀rọ̀ àbá. fún fíkíù wọ́n ní pé nǹkan jẹ́ ń pè ní hijirọ̀ lọ́dọ̀ tàwọn òun ni pé taruku wa tọ̀ní aw baladin ila ghayrihi li iqamatin fi aw li iqamati fi. kéèyàn ó fi ìlú kan lẹ̀ lọ sí ìlú míì pẹ̀lú àníyàn pé yẹn fẹ́ gbé bẹ́ẹ̀ ńlọ gbébi tí ń lọ ni o àwọn ní nǹkan tí wọ́n ń pè ní alihijirọ́nù lọ́dọ̀ tiwọn so tí ń túmọ̀ sí pé lọ́dọ̀ tiwọn hijira kò sẹ́ni tí ò lè ṣe o lè kókó nu ilé rẹ kọ́ ọmọ kó lọ bò mí pọ̀ fẹ́ máa lọ sí gíla pé o wọ́n fẹ́ máa lọ gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfọ̀ oníṣẹ̀ríà láì ní fàṣùkò gùn àwọn àfà tí wọ́n jẹ́ oníṣẹ̀ríà àbí kí n tiẹ̀ tó sọ̀rọ̀ tàwọn àfọ̀ oníṣẹ̀ríà àwọn kan tó ń bẹ jẹ́ ń pè ní alfanu tàríkì wà sírọ̀ àwọn àfà kan tó ń tọ́ pé nǹkan táwọn bẹ́ẹ̀sì lélẹ́rìí ni ìtàn pètò táwọn bá mẹ́ńṣán terminology alhijrọ̀ lọ́dọ̀ tiwọn àwọn ọmọ sí nǹkan kan tó ju khuruju nabiyyi sallallahu alayhi wa sallam min makkata ila al-madina sanata 22 wa 600 miladiyya. jaddadallahu sihhatakum. àwọn ni wọ́n wí báwọn àwọn ní nǹkan tí wọ́n ń pè ní alhijrọ̀ lọ́dọ̀ tàwọn òun ni kéèyàn ó kú láti ìlú Mẹ́kà lọ sí kíkú ọ̀tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó kúrò láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina nígbà tí ó di ọdún ẹlẹ́ẹ̀kejì ó lé ní 20 tí wọ́n bí anabi Isa tààmà sí Jésù wọ́n lé yín wọn làwọn ń pè ní hijrọ̀ lọ́dọ̀ tiwọn ó dàbí pé lẹ́yìn olèmi àti ẹ̀ náà segin la pé o iná lámà tọkọ mà lọ́dọ̀ tí wa kíta bá ti dákọ̀ hijira ìtumọ̀ sí pétọ̀ kíkú tá nàbí kó Mẹ́kà lọ sí Madina. tọ́ àwọn àfọ oníṣẹ̀rí àbí mo ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan àwọn náà tún fún kẹ́límọ̀ hijira nítumọ̀ ṣùgbọ́n àsìkò gbà á láti mọ̀ ká gbogbo àwọn eléyìí kalẹ̀ so gbólóhùn tí wọ́n táwọn kan sọ ń bẹ̀ ni pé nǹkan ti ń jẹ́ hijira kéèyàn ó kú láti ibì kan lọ sí ìlú míì látara wípé kò gbádùn ẹ̀sìn dáadáa àbí nǹkan kan ń pa ẹ̀sìn la níbi tó ṣe kíni níbi tó wà tẹ́lẹ̀ kó wá lọ sí ìlú tí yóò ti máa rí kínu tí yóò ti máa rọ́ lọ́hùn sìn tí wọ́n ti ń lo òfin ẹ̀sìn Islam. ìjìrà lọ́dọ̀ àwọn àfọ̀nṣẹ̀ríà. lọ́dọ̀ àwọn àfọ̀nṣẹ̀ríà ẹ̀rí pé títí wọn náà súnmọ́ tàwọn àfọ̀n fíkíù àmọ́ tàwọn fíkíù òun kó gbogbo ẹ̀ papọ̀ bí kèfèrí náà bá kó ń bì kan lọ síbì kan hijira náà lọ sí àmọ́ lọ́dọ̀ àwọn ṣẹ̀ríà kò rí báwọn. mi ò gbé ẹ̀sìn sá. so láì ní fásitì gùn eléyìí ni ìtumọ̀ gbólóhùn hijira gẹ́gẹ́ bí àwọn àfáà wa ti sọ. so ọ̀rọ̀ nípa hijira gbogbo wa náà láti gbọ́ nípa rẹ̀ léríṣiríṣiríṣiríṣiríṣi so kò sí nǹkan kan níbi hijira tó ju wípé ká mọ̀ pé jíjáde tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jáde láti Mẹ́kà lọ sílùú Madina ó kó àwọn eríṣiríṣi ẹ̀kọ́ sínú àǹfààní eríṣiríṣi ló sì wà ní ibi ibẹ̀. bó ti ṣẹlẹ̀ ní pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jáde nílùú Mẹ́kà
إلى المدينة المنورة في اليوم 16 من شهر جولاي عام 22 و600 ميلادية. Allahu akbar. wọ́n nígbà tó ṣẹlẹ̀ nù ànábì jáde láti ìlú Mẹ́kà ó lọ sí ìlú Mẹdínà ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún nínú oṣù àwọn èbó tá ń pè ní July, on the 16th July ní ọdún 2022 tí ń ṣe 622 AC after crisis lẹ́yìn ìgbà tí wọ́n bí Jesus. tọ́ gbogbo nǹkan pátápátá wọn lẹ́yìn èsì kọ́mọ́ nídìí kí ló fà á tà náà bí ti fi ṣe hijira gbogbo àwọn eléyàá fi ń ṣe mọ̀kọ́dìmọ̀ ni pé ká fi mọ ibi tí a ti gba àǹfààní jáde so ká fi ṣe ní ṣókíṣókí pé tọ̀ àwọn kẹ́kẹ́ ló fà á tà náà bí fi kú ní Mẹ́kà lọ sí Mẹdínà. wọ́n ní nínú àwọn nǹkan tó fà á tà náà bí fi kú ní Mẹ́kà lọ sí Mẹdínà àkọ́kọ́ ń bẹ̀ ni pé bulugu shiddati idha'il mushrikin min Quraish lirrasuli wal muslimin nihayata. wọ́n láwọn eríṣiríṣi wàhálà ṣùtá ìṣòro àti ìdààmú eríṣiríṣi táwọn mushrikin àwọn gèfèrí tí wọ́n jẹ́ Quraish tẹ́pẹ́ àwọn náà ní fámílì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam látara gbọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbé ẹ̀sìn dé ó gbé òdodo dé ipe àá ó sì lè wá jẹ́ pé wọ́n lọ́wọ́ àṣegílà pé ó lọ́wọ́ àtakò ẹ̀sìn tí a bá wọn bàbá la wa tí wọ́n ń sìn irú kí ni wọ́n fẹ́ yà irú kí ni wọ́n fẹ́ yà láàrin àwa kínú àwa Quraysh. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní takò Ànábì wọ́n bẹ̀rẹ̀ sí ní fara ní nígbà tí nira wọn tó wá dé òpin wípọ́ kàn fẹ́ kọ́ ọ́ ó dógóńgó kan tó lágbára ṣeun tọ̀ lọ́lọ́run yọ̀ǹda fún Ànábì pé kó ṣe hijira wọ́n lákọ̀ọ́kọ́ nǹkan tí ó kọ́kọ́ fàánù. ẹlẹ́ẹ̀kejì isbahul madinati makanan tayyiban yumkinu an tanmuwa fihi da'watul islamiyya. wọ́n ní sábàbí ẹlẹ́ẹ̀kejì nù tó fà á tà Ànábì fi ṣe hijira wọ́n là Ànábì tún ti wá rí i torí pé látìgbà tí Ànábì ti sọ pé Ọlọ́run rán mi ń ṣẹ́ sí gbogbo ayé pátápátá àtìgbà náà ni àwọn ọ̀tá ti dìde wọ́n dìde nínú fámìlì rẹ̀ wọ́n dìde nínú ìlú tí wọ́n ń takò Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àmọ́ ńgbà tó wá di pé tọ̀ ó ti kílẹ̀ àṣà Ànábì ọ̀hán àṣà Ànábì pé tọ̀ ìlú kan ti wà tọ́lọ́run ti gbé kalẹ̀ fún wa tó ṣe pé ààyè ó gbà wá ń bẹ̀ láti ṣe ń ta fẹ́ àríbi pèèyàn sójú ọ̀nà tọ́lọ́run tí nǹkan kan ò ní òmìnira kankan ò ní mì wá pétọ̀ àwọn ará ìlú wọ́n ti gbà fún wa àwọn ìlú náà ni àwọn ìlú tí wọ́n ń pè ní Yathrib tá ń pè ní Al-Madinatu Nabawiyya lónìí. Ànábì rí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn Aus àti Khazraj tí wọ́n ṣe kí la pé wọ́n ti wá bá Ànábì wọ́n sì bá Ànábì ṣe bẹ́yà wọ́n bá a múlẹ̀ wípé tọ́ a máa ṣẹ̀sìn tí o gbé wá ẹ̀sìn onímọ̀lẹ̀ ti Islam tó yàtọ̀ sí tàwọn tọ̀hún tọ́ pé tọ́ a máa tẹ̀lé ntí ntọ́ ọba fẹ́ ntọ́ ọba lọ́lọ́run wí pé ká ṣe a máa ṣe ntí wọn náà bá sì tún rí tọ́lọ́run fi ṣe ọlọ́kàn pọ̀ dáa látara pa àgbà fún a máa tẹ̀lé tọ́ tànàbí rí i pé kinní náà ti ń ṣẹlẹ̀ nílùú Mádínà wọ́n ní eléyìí náà jẹ́ kan nínú àwọn nǹkan tí ó ṣokùnfà hijrọ. wọ́n ní nínú àwọn nǹkan tó tún ṣokùnfà hijrọ òun náà ní kàlásì nínú àwọn ad-dawa'i ila al-hijrọ. wọ́n ní ittifaqul mushrikin ala qatli rasul sallallahu alayhi wa sallam takhallusan min wa ruju'al majdi li alihatihimul maz'uma wa aqaidihimul fasida. La ilaha illallah. wọ́n léyìí tó pàpàbàǹbarì ibẹ̀ nu pé tọ̀ àwọn mushrikun tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń ṣe àwọn eríṣiríṣi mítìnì wọ́n ń ṣe ìpètèpèrò eríṣiríṣi bẹ̀tọ́ náà bá ti ń ṣe náà ni Ọlọ́run fẹ́ hàn nábì ibi tí wọ́n ti ń fò náà ni wọ́n ti ń bà kò sí lọ síwájú kankan fún wọn
lérí ànábì gbogbo ojúmọ́ tí wọ́n bá ti ń jí náà ni takọ́dúnmọ̀ ń bá ẹ̀sìn Islam tọ́ nígbà tó a di pé wọ́n fura mọ̀ pé tọ́ ànábì ti ń yọ̀ǹda fáwọn kọ̀ọ̀kan nínú wọn tí wọ́n ti ń lọ sí ìlú Yathrib nílùú Madina wípé àwọn alu Yathriba wọ́n ti ń gba Islam wọ́n sì ti nífẹ̀ẹ́ sí Islam wọ́n sì ti gbà kí Islam ó jọba lé àwọn lórí tọ́ ni wọ́n wá rí wípé kí làwọn ń ṣe sọ̀rọ̀ yìí pé bí ọmọ yìí bá padà lọ sí ìlú tí ń lọ yìí ọkàn àwọn ò balẹ̀ o lérí ara àwọn gbogbo ibi tó bá ṣe ẹ̀ lọ gan ọkàn àwọn ò balẹ̀ tí wọ́n bá fi lè gbà fún ẹni tẹ́nu rẹ̀ dùn tó báyìí wọn mọ̀ pé Ọlọ́run ní ń dunnú lára ànábì àwọn kà kún pé ẹnu dùn lásán ni wọn mọ̀ pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ lára ànábì tó ni wọ́n bá pinnu wípé tọ̀ ntòkù ní pé pípa lápá ẹja gbẹ̀mí lọ́rùn rẹ̀ kí gbogbo wa ká lè ní sinmi bí wọ́n bá sì ti pété pèrò náà lẹ́sẹ̀ kan náà lọ́lọ́run fi hàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báyìí lọ́lọ́run fi hàn ànábì yìí pé tọ̀ nítawọn ará ilé rẹ tún wí ni o tí a tún dá mọ̀nà lérí ìwé ẹrú mi ni o tọ̀ àmọ́ nígbà tí wọ́n ti bá a dójú rẹ̀ báwọn mọ̀ yọ̀ǹda fún wọn náà wá jáde fìlú lẹ̀ fún wọn tọ̀ ànábì wa bẹ̀rẹ̀ sí ní yọ̀ǹda fún àwọn sọ̀hábà kí wọ́n máa jáde lọ́yọ̀ kọ̀ọ̀kan kí wọ́n máa yọ jáde gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ní jáde khufiyatan pẹ̀lú buaya khufiyatan wọ́n jáde ni wọ́n lẹ́nlẹ̀ mọ́ jáde wọ́n lẹ́nlẹ̀ mọ́ ni wọ́n fi ń jáde wọ́n ń pagilọ yatasallalun wọ́n ń pagilọ jáde kò sẹ́ni tí ó nígboyà pé tọ̀ mo fẹ́ fọ̀sán jáde ń lọ síbi tí ti máa rẹ́sìn ìsìlámù sìn tẹ̀ járí sìn nílùú Mẹ́kà kò sẹ́ni tó láyà rẹ̀ àfi èèyàn kan òun ló ṣe hijira tiẹ̀ tó wí síta pé tọ́ àìlámù á ní muhajir àwa ń lọ ṣe hijira àwa ń kó yín àyà ń lọ Mádínà ẹni wọ́n bá fẹ́ ṣòfò ọmọ nù yín àbí ẹni tí àwọn àròdà ń yọrọ mílà záwùjátà àbọ̀ fẹ́ sọ̀yàwó dolópo fálíyàlì kọ́ni wàrà hadhaliwad kọ́ apàdé mi lẹ́yìn yàn tàlẹ́ni náà Allahu akbar òun náà ni as-sahabiyyul jalil Umar ibn al-Khattab radiyallahu anhu àlífà ẹlẹ́ẹ̀kejì fún anabi ọlọ́run kó bá ń ṣe dáadáa fún yín gbogbo àwọn yòókù kálukú ń pa gílọ́gílọ́ jáde ni wọ́n lẹ́ńlẹ̀ mọ́ jáde ni tọ́ láì ní fa ọ̀rọ̀ gùn ẹni ọkọ́kọ́ jáde nínú àwọn sọ̀hábà láti Mẹ́kà lọ sí Madina wọ́n ń pè ní Abu Salamatal Makhzumi òun là kọ́kọ́ sàhábì tó kọ́kọ́ jáde láti Mẹ́kà lọ sí ìlú Madina thumma tataba'a ba'dahul muhajirun gbogbo wọn kálukú wọn yọ jáde wọn yọ jáde hatta lam yabqa illa rasul wa Ali wa Abubakar bi amrihi sallallahu alayhi wa sallam wa qaliluna minal mustada'afin àwọn tó kù gbogbo wọn ànábì dúró ń díẹ̀ pé tọ̀ wọ́n máa tijú nǹkan kan máa ànábì la Ọlọ́run sì tún wà ní ara ànábì ju àwọn yòókù lọ. àwọn mẹ́ta lọ́sẹ̀kù ọ̀sẹ̀kù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀kù Ali karramallahu wajha ọ̀sẹ̀kù Abubakar radiyallahu anhu àwọn tó kù nílùú Mẹ́kà tẹ́nbà tó ló kù àwọn mùsùlùmí kan nílùú Mẹ́kà àwọn tó ṣe pé ọ̀lẹ ni wọ́n tó ṣe pé wọn ò lè fi Islam wọn hàn yípa àwọn gba Islam condition tí wọ́n sì tún wà kò gbà wọ́n láàyè láti pé kí wọ́n jáde yípa àwọn lọ sí hijrah àwọn tó ṣẹ́kù ní nílùú Mẹ́kà nù. so lẹ́yìn wá gbà náà thumma hajara rasulu sallallahu alayhi wa sallam wa Abubakar min Makkah badal idhni min Allah wọ́n ní lẹ́yìn wá gbà tí gbogbo àwọn sàhábà tá a dákọ̀ yìí lọ tán anabi àti Abubakar náà àwọn náà wá kú ní Mẹ́kà ó sì déédéé ìgbà tọ́lọ́run fún anabi yọ̀ǹda pé tó àsìkò wá kan ìwọ náà tí wọ́n náà ṣe kí la pé o tí wọ́n náà jáde báyìí
Ọlọ́run kọ́kọ́ yọ̀ǹda fún pé tọ́jú máa ń pa àwọn sàhábà rẹ̀ láti kẹ́ máa ṣe kíla pé ó kí wọ́n máa lọ náà. Lẹ́yìn náà anabi náà wá jáde àti Abubakar wọ́n ní njọ́ olè yìí ń ṣẹlẹ̀ wọ́n ní pé fadhalika fil ashril awakhir minal ba'tha wọ́n lè yìí ń ṣẹlẹ̀ ní mẹ́wàá ọwọ́ ìgbẹ̀yìn oṣù tí wọ́n ń pè ní sọfar tí ń jẹ́ oṣù ẹlẹ́ẹ̀kejì. Àwọn sọ̀hábà ti bẹ̀rẹ̀ sí ní lọ ní gbogbo inú Muharram tá a wà yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ sí gínú àwọn ti bẹ̀rẹ̀ sí ní lọ hijrah anabi ń tì wọ́n síwájú àmọ́ ńgbà tí jáde anabi yìí tó bọ́ sí bí wọ́n ti wí wọ́n ní ó ṣẹlẹ̀ ní ọwọ́ mẹ́wàá gbẹ̀yìn oṣù tá à ń pè ní sọfar tó ṣe déédéé ọdún ẹlẹ́ẹ̀kẹtàlá tí wọ́n gbé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbé dìde wọ́n ní wa wasala al-madinata yawm al-ithnayn athani ashar min rabi'il awwal ìgbà tí wọ́n dé ìlú Madina nù ní ṣókí bẹ̀ náà nù kẹtọ àwọn méjèèjì jáde nílùú Mẹ́kà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìrìn àjò náà àwọn méjèèjì wá dé ìlú Madina ó ṣe déédéé ọjọ́ Monday tọ́jọ́ Monday ń ṣe déédéé ìjọ ẹlẹ́ẹ̀kejìlá nínú oṣù Rabiul Awwal ìgbà tá nàbí wọ ìlú Madina nù sallallahu alayhi wa sallam hadha khulasatul qawl ọ̀rọ̀ ṣókí lélẹ́yìí nípa alhijrati nabawiyya nípa ìkó ní Mẹ́kà lọ sí Madina tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe. tọ́ ẹ wá rí nípa al-mawdu' tí a ti torí rẹ̀ jókòó tí a pè ní al-durus al-mustafada min al-hijrati nabawiyya àwọn ẹ̀kọ́ irísirísi tó wúlò tó ṣàǹfààní tá a rí kọ́ níbi kíkú ní Mẹ́kà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ sílùú Madina àwọn ẹ̀kọ́ irísirísi pọ̀ ń bẹ ìwọ̀n adárúkọ àwọn èyí tí ó wà lọ́wọ́ tèmi ń yà yín tí n bá kọ́kọ́ dákọ rẹ̀ ná tásìkò bá gbà wá a máa fàlàyé rẹ̀ bá a lọ. wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ náà ó wípé ṣánul ìbáàdà ọ̀rọ̀ kájọ́sìn fọ́lọ́hun òun ní nǹkan tí ó ṣe kókó jù òun ní nǹkan tó sì lọ́lá jù nínú gbogbo àṣòhòn nínú gbogbo àlámọ̀rí ọmọ èèyàn tọmọ èèyàn ọmọ ìyànjú láyé gbogbo nǹkan tọmọ èèyàn bá ń ṣe láyé pátápátá àfikún ni èyí tó jẹ́ nǹkan ìpìlẹ̀ tọ́lọ̀ ń dá wa nítorí rẹ̀ òun náà ni ẹ̀sìn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ẹ̀kọ́ aláwọ̀kọ́ta ọkọ̀ rí kọ́nù wípé ọlọ́run bàbàrà ẹ̀sìn púpọ̀ pìntọ́lọ́ ń tìtorí rẹ̀ dá wa náà ní ká jọ́sìn fóun ọlọ́run ò ní nǹkan míì tó tìtorí rẹ̀ dá wa tó ju ẹ̀sìn lọ gbogbo ibi téèyàn bá wá wà téèyàn bá wá rí bí ṣe ìjọ́sìn bó ṣe tọ́ àti bó ti yẹ ẹ̀tọ́ fi bẹ́ẹ̀ lẹ̀ tí bòmíì bá wà tí ó ti rọ́lọ́run ọba sìn nìkọ́ alákọ̀ọ́kọ́ tá a rí kọ́nù à ń padà bọ̀ wábẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ni pé akẹ́kọ̀ọ́ at-tahammul wa tasabbur pé ìyẹn máa ń ní faradà gbogbo ìṣòro tó bá lè kànyàn láyé ọkọ̀ọ̀kọ̀ faradà títí tó fi wá ara pẹ̀rẹ̀ pé bàbá Alhaji àgbà ọlọ́kọ̀ bá a ṣe dáadáa fún wọn wọ́n ní ìyẹn máa ń ṣe sùúrù ni wọ́n ní tí wọ́n bá ń dọ̀ ọ́ láàmú tí wọ́n bá ń tì ọ́ mọ̀ sún sẹ́yìn tí wọ́n bá tí ọ́ tó fi kàn gànà èyí tó fi wá kọjú sí wọn pé àyè sí à ń sá fún yín látàárọ̀ ẹ̀ sì gbọ́ n tà ń sọ ó tún mọ̀ pẹ́ ìgànnà nìtọ̀ so nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ níbi hijira náà à ń padà bọ̀ wá bí tiẹ̀ náà
wat-tasabbur. tó ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ wọ́n ní al-abdul kamil man kana Allahu wa rasuluhu ahabba ila qalbihi min kulli shay. Allah. wọ́n ní pé ẹni tá a pè lẹ́rú ọlọ́run sàn án ẹrú ọlọ́run sàn án tó yanrantí tó pé òun lẹni tó ṣe pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ iná ní nǹkan tó fẹ́ràn jù. ahabba ilayhi min kulli shay. ahabba ila qalbihi min kulli shay òun ló fẹ́ràn ju gbogbo ohun kí wọn lọ. kí wọ́n bá ti ń yẹnu ọkàn rẹ̀ wò kí wọ́n máa rọ́ ọlọ́run lákọ́kọ́ kẹsì máa ra nàbì lẹ́yìn rẹ̀ gbogbo àwọn nǹkan míì tó bá tún wà lẹ́yìn rẹ̀ àmọ́ pé ọ ní ẹrú ọlọ́run tó pé àmọ́ tí n bá ti ń di pé nǹkan kan ń síwájú àwọn méjèèjì nínú fẹ́ ìgbàgbọ́ yẹn ti mẹ́hẹ̀ kọ́lọ́n kọ́ má ba ìmánì wa jẹ́ nínú rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́ níbi al-hijrat an-nabawi òun ni wípé al-firar min mu'anadati al-haq لأنه لا يعقبها إلا الخسارة والندامة وربما التلف الفرار من معاندة الحق wọ́n ní pé èèyàn máa sá ẹni ó bá gbogbo ayé lélẹ́yìí ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹni ó bá ka ìtàn ìkó onímọ̀ká nábì lọ sílùú Mẹdínà tó ronú sí i dáadáa yóò kẹ́kọ̀ọ́ wípé èèyàn máa sá kúrò níbi à ń takò òdodo nítorí ọba ti rí pé kíní yìí bó ti yẹ kó rí náà ni wọ́n ń ṣe kí la pé o ni wọ́n ń wí kò sí rọ́ńbẹ́ ọ gbọ́dọ̀ sá kúrò wọ́n mọ̀ kọ́ àwọn tí yóò máa takò ẹ̀gbọ́n mi yóò stars wọ́n mọ̀ darapọ̀ mọ́ àwọn tí yóò máa takò ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ní pé akínní yìí báyìí ló ti rí ó sì ronú sí i wọ́n náà rí i pé kò sí rọ́ǹbì kínní yìí àmọ́ látara nǹkan kan tí ń bẹ nínú ọkàn rẹ̀ ó wá ń sọ pé kò rí bẹ́ẹ̀ báyìí ni wọ́n ní eléyìí òun náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́nù lára hijira wọ́n ní pé torí pé ní tí ń bá ń takò òdodo pé hadhihi al-mu'anada kékeré yẹn ọmọ takò òdodo tá a ń wí la yaqubuha illa al-khasara òfò ní ma gbẹ̀yìn rẹ̀ fún yẹn wan nadama àbábàámọ̀ tí ò ní bá mọ́ wa rubbama talaf kọ́dà àwọn tí wọ́n máa takò òdodo ń gbà mí wọ́n máa parun kẹ́yìn àyè wọ́n ń gbà mí kọ́lọ̀ nǹkan mọ̀jà parun nínú àwọn ẹ̀kọ́ tá a rí dìmú nínú hijira nù nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí dìmú nínú al-hijrati an-nabawiyya tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní wa ma kana ata'u rabbika mahzura àyá Kùránì kan wọ́n ní wa ma kana ata'u rabbika mahzura wípé orí ọlọ́run kìí sojú kan ní ń gbé ọlọ́ọ̀ṣẹ́bì kan ní lọ́rọ̀ ọlọ́run ọlọ́ọ̀ṣẹ́bì kan ní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀já sọ pé Allahu akbar. Allahu akbar kabira. Allahu akbar kabira. bẹ́ẹ̀ bá ń bá sọ̀rọ̀ pàdé níbi kan pé fa in qasayta dayqan ala ardin fantaqil ila ukhra. sọ fún di eléyìí arikọ́ níbi ìtàn al-hijrati an-nabawiyya wípé bẹ́ẹ̀ yẹn bá ń bá sọ̀rọ̀ kan pàdé níbi kan tí sọ̀rọ̀ òun tí wọ́n ń dé ibi tó lágbára kó ń bẹ̀ lọ síbòmíì mọ́tàkù pé ilé bàbá ọmọ yìí dẹ́rù bọ́mọ irọ́ ni o yìí máa dẹ́rù bọ́mọ ń gbà mí kọ́dà yìí máa kó bọ́mọ ń gbà mí nílé bàbá tí ó bá rí bí Ànábì ò ní jáde kó ní Mẹ́kà lọ sí Mádínà so nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀nu ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ẹ̀kọ́ náà wọ́n ní ar-ribhul azim fi hubbil mar'us wa ikhlasi niyyatihi li ra'isi àtúnrí kọ́báwọn níbi hijratun nabawiyya wọ́n ní pé ar-ribhul azim wọ́n ní èrè ńláńlá àrímú ń bẹ̀ wípé èrè ńláńlá ń bẹ níbi kí al-mar'us ẹni tí ń tẹ̀lé ẹnìkan
ìpè jẹ́ mẹ́ni yìí lọ́gàá mi kọ́ máa jọ́gàá fún mi pé tọ̀ èrè ńláńlá wà fúnrú ẹni bẹ́ẹ̀ tó bá ṣe wípé ó nífẹ̀ẹ́ ẹni tí ń tẹ̀lé òun wá ìkíláàsì nìyàtì tí sì ń finú kan ọkàn kan bá àgbàlagbà ti máa wí inú pé tọ̀ táníyàn rẹ̀ dá abẹ́ ti wí lákọ̀ọ́kọ́ àwọn àgbàlagbà tó wá ní ìfinú kan ọkàn kan tí ń fi ń tẹ̀lé lérò ìsì yìí ẹni ọjọ́ ga rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́nù pé ọjọ́ máa kéwú lẹ́yìn àfáà kan àbọ̀ ń kọ́sẹ́ lábẹ́ ọ̀gá rẹ̀ kan ó sì ń sọ jáde wípé ọ̀gá mi ni aṣáájú mi ní ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ dénú mọ́lá ní ẹ pé tọ̀ wọ́n bá ti kú ní ìsìn tọ̀ ọjà lífà àfa rẹ̀ wá kú ọ̀wá ń dìde pé ọlọ́fẹ́ ọ̀wá ń dìde pé ọ̀fẹ́ jà lífà tọ̀ kọ́lọ̀ǹkọ́ sànù wa nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ níbi hijira ń padà bọ̀ wá bẹ̀ náà nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ ń bẹ̀ wọ́n tún ní pé látàstáhìn bimaskoti rasik mahama kan falatatlubanna lahu min dimar ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a rí dìmúnù pé a rí i kọ́ wípé èyí fọwọ́ yẹpẹrẹ mú ìlú ibi tí wọ́n ti bíyàn ìlú tí wọ́n bá ti bíyàn èèyàn máa bàbàrà rẹ̀ ni ìlú tí wọ́n bá ti bíyàn èèyàn máa pọ́n lé ni ìlú tí wọ́n bá ti bíyàn èèyàn máa gbé sí iwájú ni èèyàn gbọ́dọ̀ máa wá ìfàsẹ́yìn fún ìlú rẹ̀ nínú ẹ̀kọ́ tá a tún rí dìmúnà à ń padà bọ̀ wá bẹ̀ náà nínú èyí tó tún tẹ̀lé láwọn ẹ̀kọ́ tá a rí dìmú òun ni pé al-i'dad ala qadri at-taqa li injahi amalin salihin thumma at-tawakkul èèyàn máa kọ́kọ́ gbìyànjú ni ogun tí èèyàn bá fẹ́ ṣe láyé èèyàn ó kọ́kọ́ gbìyànjú láti ya pílánì nǹkan tó fẹ́ ṣe òun pé tó bọ́ọ̀lù láti fẹ́ ṣe níbo la fẹ́ yà á sí èwo la kọ́kọ́ fẹ́ gbé síwájú èwo la fi tẹ̀lé lẹ́yìn èwo la fi parí rẹ̀ èwo la fi parí rẹ̀ so wọ́n ní nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú hijratu nabawiyya nù àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí la ṣàlàyé wọn ní ṣókíṣókí tí gbogbo àwọn eléyìí ti ń túmọ̀ sí wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ni tó ṣe wípé ó jẹ́ àánú fún gbogbo ayé ó sì jẹ́ oore fún gbogbo ayé ó sì jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ayé rahimallahu sha'irana al-Busayri tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní rahmatun kulluhu wa hazmun wa azmun wa waqarun wa ismatun wa haya ó tún ní azumati ni'matu li ilahi alayhi wastaqallat li dhikrihi al-uzama ó wá ní wasi'a al-alamina ilman wa hilma fahuwa bahrun lam ta'yihi al-a'ba'u Imam Busiri ló yin anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó là anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó là ánú lọ́lọ́run dá anabi wa muhammad pé kó wá jẹ́ fún gbogbo ayé Ọlọ́run dá anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé kó wá jẹ́ ẹni tí ó àfihàn lẹ̀ òdodo fún gbogbo ayé ni ó dá anabi wa muhammad lẹ́ni tí ó wá ní àníyàn tó dáa fún gbogbo ayé ó dá anabi wa muhammad pé kó wá jẹ́ ẹni tí ó ní ìfarabalẹ̀ Allah fún gbogbo ayé sallallahu ó dá alayhi anabi wa wa sallam muhammad sallallahu alayhi wa sallam pé kó máa jẹ́ ààbò pé ọ̀rọ̀ tá anabi wa muhammad bá sọ ìgbésẹ̀ tá anabi wa muhammad bá ṣe kí la pé tó bá gbé kó máa jẹ́ ààbò fún gbogbo àwa àlèhùnmá rẹ̀ ọlọ́kọ̀ bá kí anabi ọlọ́ anabi tá à ń sọ ìyá azumati na amatu lọ́hi lihimatu ilahi alayhi ọlọ́run sọ̀rọ̀ púpọ̀ fún anabi
látara oore téèyàn bá ṣe ẹ̀mọ́ kọ́ lọ́n sọ̀rọ̀ fún anabi wa Muhammad ó ní pé wastaqallat èyí tó jẹ́ kó yéèyàn dáadáa pé Ọlọ́run sọ̀rọ̀ fún anabi ni pé wastaqallat li dhikrihi li udhama gbogbo àwọn àfa ńláńlá jàǹkà li dhikrihi li udhama wọ́n ní azumatina imatuli ilahi alayhi wastaqallat li dhikrihi li udhama. wọ́n ní orí Ọlọ́run pọ̀ lára anabi sallallahu alayhi wa sallam. orí Ọlọ́run pọ̀ lára anabi sallallahu alayhi wa sallam. wọ́n ní ìdí nítorí ogún fi mọ̀ pé orí pọ̀ lára anabi òun ni pé gbogbo àwọn àfa jàǹkàn eríṣiríṣi wọ́n tara ẹ̀ dìde. wọ́n wá gbogbo wọn kó jọ léríṣiríṣi eléyìí ó wọlé yóò lóun kọ́ tán pa anabi eléyìí ó wọlé yóò lóun kọ́ biology nípa kínú nípa anabi eléyìí ó wọlé yóò lóun kọ̀rọ̀ nípa kínú nípa ìsọ̀rọ̀ anabi bó la anabi ti mọ̀rọ̀ sọ tó kálukú wa ń ṣe kí la pé àárọ̀ àwọn tí ń gba doctor látara kínú látara ọ̀rọ̀ anabi àárọ̀ àwọn tí ń gba professor látara ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kálukú ń ronú wọn ń sọ̀rọ̀ jáde nípa anabi wa Muhammad náà wọn ní tí yóò fi mọ̀ pé anabi tóbi nù àwọn doctor eríṣiríṣi jáde gba doctor lábẹ́ kínú lábẹ́ pa ń kọ́ta anabi àbí lábẹ́ pa ń ṣe ìwádìí nípa ìgbésí anabi àbọ̀rọ̀ sọ́sí anabi. sallallahu alayhi wa sallam. so àwọn eríṣiríṣi ẹ̀kọ́ tá a kọ́ yìí. naam. tá a dákọ̀ wípé a rí kọ́ látara al-hijrati nabawiyya. naam. tá a dákọ̀ yìí bó ti yẹ kó rí nù. ó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ. tí àfa yìí ń jẹ́rìí sọ̀rọ̀ náà pé wasi'al alamina ilman wa hilman fahuwa baharun lam tahyihi a'ba'u. sallallahu alayhi wa sallam. wọ́n ní anabi wa Muhammad ó tó lẹ́kọ̀ọ́ fún gbogbo ayé pátápátá. ilman. bí ẹ bá fẹ́ kọ́ irú àwọn ìmọ̀ tá a dá kọ́ tá a ra irú àwọn ẹ̀kọ́ tá a la rí kọ́ níbi hijira rẹ̀ tó ṣe yìí. ó tó ní mọ̀. anabi ó tó ní mọ̀. wa hilman. àwọn eríṣiríṣi apá kan níbi ọ̀rọ̀ hijira tá a fẹ́ sọ yìí. apá mi náà tó ń bẹ apá mi náà tó ń bẹ wọ́n là anabi tó bẹ́ẹ̀. Allah. wa hilman bí yẹn bá ṣe ń kẹ́kọ̀ọ́ bí yẹn ti ní farada bí yẹn ṣe ní sùúrù sáà ti padà sọ́dọ̀ anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. wọ́n ní fahuwa baharun gbogbo àwọn ọ̀rọ̀ tí yẹn bá fẹ́ sọ ń pa anabi àbí anabi wa Muhammad gan. sallallahu alayhi wa sallam. ibùdó ni ibùdó tó ṣe pé lamtahyihi a'ba. Allah. gbogbo ẹrù tí yẹn bá di ka ẹwù bókun ṣe tóun ẹwù àwọn eríṣiríṣi àwọn ship àwọn ọkọ̀ ojú omi ńláńláńláńlá ẹ wá wò àwọn eríṣiríṣi ẹrù tí bàálù ò lè kó yóò wá wà lórí ṣíìpù tí wọ́n sì kó sérí omi omi ó sì gbé e dúró. Allah. wọ́n ní bá anabi wa Muhammad ti dínú. sallallahu alayhi wa sallam. àwọn àfa jàǹkàjàǹkà tí wọ́n lọ́pọlọ tí wọ́n máa ń ṣe ìwádìí nípa nǹkan pé bóun kìíní ṣe rí bí gbogbo wọn pátápátá àwọn bí wọ́n ṣe tóun tí wọ́n bá ń ṣèwádìí nípa anabi. wa baharun. n ò lè rí ìwádìí náà sí tán. lamtahyihi. àwọn àfa àwọn dà gẹ́gẹ́ bíi kí ni wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ọkọ̀ ojú omi jàǹkàjàǹkà ní táwa gbé wọn léde ọkọ̀ ojú omi. kò lè fi. kò lè fi omi wà digbí náà ni. Allah. bá anabi wa Muhammad ti wà ní sallallahu alayhi wa sallam ọlọ́run kó bá a sàlékún kí a ti kẹ fún anabi wa Muhammad. naam bá a ti ń ṣàlàyé lọ àkọ́kọ́ nọ́kítọ̀ tá a kọ́kọ́ dákọ̀ pọ́ìntì alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ dákọ̀ nípa àwọn ẹ̀kọ́ tó wúlò fáyé tá a rí yọ jáde níbi hijira tá anabi wa Muhammad sí alákọ̀ọ́kọ́ wọn ni pé a nímọ̀ nípa ahmiyati sha'ni ibadatillah wa afdaliyatiha ala jami'i shu'un fi hayati bashari. pé a rí kọ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn pé ká jọ́sìn fọ́lọ́run nǹkan kan ni tó ṣe kókó púpọ̀. wọ́n ní pé fala ya'khudhu muslim ibadatallahi biyadil-hun. mùsùlùmí ò gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn ọlọ́run. bọ́ tẹ̀tẹ̀rẹ̀. tẹ́ bá lọ wádìí pé tọ̀ nínú àwọn nǹkan tó ṣokùnfà níta nàbì fi kú ní Mẹ́kà lọ sí Mẹdínà àtàwọn sàhábà rẹ̀ tẹ́ fi kú ní wípé wọ́n ń gbé ẹ̀sìn sáà bí al-firar bid-dinil ilahi. wọn ò jẹ́ ọ̀rọ̀ lọ́hùn sìn bó ti fẹ́. wọn ò jẹ́ ọ̀rọ̀ lọ́hùn sìn bí wọ́n ti fẹ́ bẹ́ẹ̀ bá ń kírun lọ́wọ́ ń gbà mí. pẹ̀lú ìpayà wọn fi ń kí. pẹ̀lú ìpayà wọn amókò wọn alẹ̀ wọn lóko níbi jẹ́jẹ́ ń kírun wọn a máa ka Kùránì lọ́wọ́ àwọn àkùnrin sì láyà wọn a sì mẹ́gbà lọ́ọ́ pàdé ẹni tí ń ka la ilaha illallah wọn a sì wọn lẹ́gbà wọn kó àwọn ẹlòmíì nínú wọn pa ẹlòmíì wọn fẹ́ yẹn ẹlòmíì raná wọn di ẹlòmíì kú sẹ́wọ̀n àwọn ẹ̀yà náà pọ̀ mùsùlùmí ò lè kò lè wí síta wípé mùsùlùmí lòun
kálukú ń ṣe ń kọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ní kọ̀rọ̀ ni pé bí ìyà bá ṣe wá pọ̀ tóun ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ nu pé bí ìyà bá ṣe wá pọ̀ tó fún mùsùlùmí tó o bá fẹ́ rọ́lọ́run ọba wọ̀ kò sí bí ìyà ṣe lè lágbára tó fún ọ ní àwíjàre lọ́dọ̀ Ọlọ́run tó fi wá fi ẹ̀sìn lẹ̀. alájí kìnnìún jẹ́ kí irun má gbèsè yìí lọ́pọ̀. àwa ní gbèsè lọ́pọ̀ àbí àbáwọn ará ilé rẹ ní. wọ́n ní ọ̀la ọjọ́ gbádùn. àtàtì yìí pọ̀ ni. wọ́n bá fẹ́ lágbára jù wọ́n náà kọ́ sí látara Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kó mi dọ́ wà lọ síbòmíì nínú ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá a ṣe kí la pé o. tá a la rí múnú. ẹ̀sìn ṣe kókó. kò sí bí nǹkan ṣe lè pàtàkì tó lọ́kàn èèyàn. tí ó tó tẹ̀sìn. tí ó gbọ́dọ̀ tó tẹ̀sìn Islam. àbí tó gbọ́dọ̀ tó bóòlù yóò ṣe máa jọ́sìn fọlọ́run. ẹ wo ìlú Madina àbí ìlú Mẹ́kà bó ṣe ní ọlá tó ṣe pé àkọ́kọ́ ilé tí Ọlọ́run kọ́kọ́ gbé kalẹ̀ fún àwọn ọmọ èèyàn òun náà ni Al-Makka Al-Mukarrama ìlú Mẹ́kà tó jẹ́ ìlú alápọ̀nlé òun là kọ́kọ́. Ọlọ́run sì fi hàn Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́mọ̀ bó ti jẹ́ tọ́mọ̀ yìí rẹ̀ tá Nábì wa nífẹ̀ẹ́ ìlú náà dáadáa Nábì ó fẹ́ lo dáwọ́lá rẹ̀ ń bì kankan tó lu Mẹ́kà yìí tó jù lu Mẹ́kà lọ. Allah. débi pé ńjọ́ tá Nábì ń jáde nílùú Mẹ́kà ẹkún là Nábì ń bá jáde. àfa wa as-sahabiyul jalil Abdullahi ibn Abbas radiyallahu anhu arda Nábì sallallahu alayhi wa sallam wọn nígbà tí ń jáde lọ pé Nábì wa kọjú sí Mẹ́kà pé wọn bá Mẹ́kà sọ̀rọ̀ onímọ̀ atiyabak min balad Allah wa ahabbaka ilayya walawla anna qawmi akhrajuni mink ma sakantu ghayrak. la ilaha illallah. Nábì ń bá ìlú Mẹ́kà sọ̀rọ̀ ma atiyabak. kò sí ní tó fi dùn mọ́ mi kò sí ìlú kankan tó fi dùn fẹ́mi ànábì tẹ́mi ànábì láìkì láti gbé tójú ọ lọ tójú lu Mẹ́kà lọ. Allah. kò sí ìlú kankan tí mo nífẹ̀ẹ́ sí jù tójú lu Mẹ́kà lọ. lakin lawla anna qawmi akhrajuni mink. wọ́n lé mi jáde ní o. wọn fẹ́ jẹ́ rọ́lọ́run sìn mọ́ tó sì ṣe pé ntí mo ti torí rẹ̀ wáyé tọ́lọ́ ti torí rẹ̀ dá mi náà ni pé kí n wá sin lọ́hùn tí ìbá ṣe torí èyí wọn masakantu ghayrak. ìbá ti gbẹ́lu mi mẹ́jọ lọ. ìbá ti gbẹ́lu bòmí tó ju ìlú Mẹ́kà yìí lọ àfa Tirmidhi lọ gba hadithi náà wa. wọn gbogbo eléyìí. Abdullahi ibn Abbas lọgbà alátọ̀dọ̀ Ànábì. sallallahu alaihi wasallam. tàbá wọnà Sahihu Tirmidhi. abàmbẹ. wa kum rahman. so gbogbo eléyìí ń túmọ̀ sí wípé kò sí nǹkan tó gbọdọ̀ bá ẹ̀dá láyé. tó gbúdọ̀ ju ìsìn lọ́hùn lẹ̀. tí o bá ti gba làákàyè ní. ọwọ́ rẹ. èrí rẹ. kódà nínú ìdájọ́ ẹ̀sìn. naam. tagbe ní tí ìjọba lágbára téèyàn bá rí bí sàlọ alákìrùn mọ́. bẹ́ẹ̀ni. ṣẹ̀dá àsìfà ìgbà yẹn kéèyàn máa ṣe kí la pé o máa kí ń jòkó tọ̀bá rárá yí padà máa fọkàn kí. bí ó lágbáadé. níbi tó lágbáadé. tọ̀bá ti wá ní sọ̀rọ̀ débi pé ò ní máa rí bí sin lọ́hùn mọ́. Sítánì fẹ́ jọba nínú ayé rẹ̀ nù. Sítánì fẹ́ jọba láì kò sí ìṣòro kẹ́kẹ́ tó gbọ́dọ̀ tako ẹ̀sìn Ọlọ́run fún ọmọ èèyàn. so tó bá ti fẹ́ lágbára báwọn ààrẹ kọ́ wípé èèyàn máa fi ibì kan lẹ̀ lọ sí ibòmíì ẹ̀já mélé ìhùn mọ́ báwọn. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ látara al-hijrati nabawiyya òun ni pé al-i'dad ala qadri taqa li injahi amalin salihin thumma tawakkul ala Allah. pé ẹ̀kọ́ kan tó nù al-i'dad èèyàn máa ń ní pílánì ni èèyàn máa ń ṣètò èèyàn máa ń ya àwòrán pé tọ̀ báwo mo ṣe fẹ́ ṣègbésẹ̀ yìí ògùn tí èèyàn bá fẹ́ ṣe ní dáadáa láyé èèyàn ayé àkàlẹ̀ ni ọ̀ kọ́kọ́ yà á ó ronú sí i irú ọmọ wo ló mọ fẹ́ bí irú ọmọ wo mo fẹ́ bí bó mo ṣe fẹ́ tọ́ irú ayé wo mo fẹ́ lò èèyàn máa ń yà á kalẹ̀ ni tó bá wá yà á kalẹ̀ tán ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ni máa ṣe. òṣìṣẹ́ tọ̀. wọ́n ní nínú ẹ̀kọ́ yìí jẹ́ kan nínú àwọn nǹkan tá a rí mú nínú al-hijratu nabawiyya. n ta fi mọ̀ bẹ́ẹ̀ ni wípé lẹ́yìn ìgbà tá Ànábì ṣe dáwà tó pe àwọn house
àti Khazraj tán Naam. tí wọ́n sì gbà fún anabi wọ́n dé lu wọn wọ́n tẹ̀ islam ká àwọn míì tó gba islam lábẹ́ wọn anabi wa gbé nìkan dìde láti Mẹ́kà ikọ̀ lọ sí Madina kọ́ mọ̀ lọ kọ́ wọn ní ẹ̀sìn àkọ́kọ́ nù nínú ọ̀nà tá anabi gbà ya pílánì kò tí kọ́kọ́ lọ ìyẹn máa kẹ́kọ̀ọ́ ni anabi sallallahu alayhi wa sallam anabi ọ̀kọ́kọ́ lọ ọkọ̀kọ́ mẹ́nìkan nínú àwọn sàhábà tó gbọ́ ẹ̀sìn yìí pété ọyẹ lọ́wọ́ bó ti rí lọ́wọ́ ẹ̀ máa kọ́ wọn. Allahu Akbar. nígbà tí wọ́n kọ́ wọn tí wọ́n tún padà wá wọ́n rí i pé wọ́n tó pọ̀ sí i. sàhábà òun náà tó wá bá anabi sallallahu alaihi wasallam tó kọ́ anabi ní ro pé ìyàwó yìí má dùn púpọ̀ ọlọ́run ti gbà sílámù láyé ilé ọlọ́ra níbẹ̀. tọ̀ lẹ́yìn wá gbà náà anabi tún wò pé tàbá ní ká kọ́kọ́ jáde àwọn tí wọ́n gbà fún wa yìí ń kọ́ tán sì wà nílé tí wọ́n sì wà nílé ọkàn tí wọn ò sì tí ì dàbí tiwa ẹ̀yẹ kọ́kọ́ máa jáde ẹ̀yẹ kọ́kọ́ máa lọ náà káwọ́ sẹ́kù ara plan anabi náà ara plan tá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó yà kalẹ̀ nù èyí plan pọ̀ tẹ́yìn bá ti ka ìtàn al-hijrati nabawiyya tó o ṣe ń ronú sí wọn náà máa rí àwọn ẹ̀kọ́ yìí ọ máa rí fàyọ fúnra rẹ̀ nínú rẹ̀ tó ni pé jahaza Abubakar rahilatayhi dito Abubakar náà ronú pé bó láti ṣe ní àjò ijó fi rọrùn. sáà ní fẹsẹ̀ ní lọ. ọwà safinata sahara ọkọ̀ ojú omi ọkọ̀ tí wọ́n fi máa ń rìn ní aṣálẹ̀ tí máa ń rárá fi da ibi tí ò sómi. Allahu Akbar. àti ibi tí ò sóúnjẹ tá à ń pè ní rànkúnmí ó pèsè méjì kalẹ̀. nínú tó tún ṣe ni pé istajaro dalila ọgbà tó kún tí ó máa mú wa rìn ẹni tí ó mú wa rìn tó mọ̀nà dáadáa. mọ̀nà o ẹ mú wa rìn o. wọ́n ni ó mú wa rìn ọ̀nà ibi tá a gbà pé n ta fẹ́ ṣe ní afẹ́ sáfù nínú ìlú ni ọ̀nà wo la gbà tí ọwọ́ ọ̀tá òfin ní tẹ̀ wá èèyàn máa ń ronú ni kì í ṣe pé tọlọ́hun mo fẹ́ ṣe lóòótọ́ tọlọ́hun lọ fẹ́ ṣe àmọ́ ọlọ́run ni wà má kunna mu'adhibina hatta nab'atha rasula. rasuluka huwa aqiluki. Allah. gbogbo tọ́lọ́run bá fọ̀nà mọ̀ọ́yàn tán làákàyè tó fún òun òjíṣẹ́ kan nù òun ni wọ́n máa sọ fún ọ pé àtọ̀ bá ṣe kínní ìbáyìí lóòótọ́ tọ́lọ́run lọ fẹ́ ṣe o. àmọ́ yóò kó yàjẹ́ o. ó lè kó bọ̀ wẹ̀ anabi sallallahu alayhi wa sallam àti Abubakar wọ́n rò pé bàbá ní ká máa lọ lóòótọ́ alìmọ̀nà Madina anabi náà sáà dé Madina rí ẹja gba ẹni ọmọ kọ̀lọ̀kọ̀lọ̀ ọmọ kọ̀rọ̀ táàfi débẹ̀ tí yóò tètè yá bí wọ́n tó òfin ní tẹ̀wá. èyí tẹ̀yẹ̀ máa kọ́kọ́ ṣe nánu èyàn kọ́kọ́ ya pílánì tó bá ya pílánì tẹ́tọ̀ thumma tawakkul ala Allahi azza wa jalla. èyàn ẹ̀sẹ̀ wá gbọ́kàn lọ́lọ́run tó. èyí ṣe pé ìgbọ́kàn lọ́lọ́run kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ ṣẹlẹ̀ nínú ẹ̀kọ́ tá a kọ́ nù àbí ẹ̀kọ́ tí ọmọ mùsùlùmí gbọ́dọ̀ kọ́ nínú hijira nù pétọ́ lóòótọ́ èèyàn máa ń gbọ́kàn lọ́lọ́run àmọ́ ọkọ̀ọ̀kọ́ lo làákàyè tí ọlọ́run ọba fún ọ̀hún ọkọ̀ọ̀kọ́ lò ó ná ọba lò tọ́pẹ́tọ̀ tí làákàyè yìí tí ọba wa ṣiṣẹ́ mẹ́tọ̀ àwọn àṣegìlà pé o àwọn àgbẹ̀tọ̀ ọlọ́run náà ní máa ń fọ̀nà mọ́ọ̀yàn ẹ pé ọlọ́run nígbà tí ń sọ̀rọ̀ ànábì Yakubu kọ́ ni látàrí kò ló min babin wahidin o bó ti ya plan bá wọn mọ̀ ọlọ́run á sọ lẹ́yìn ike mẹ́kánná ìrántí báyà wọn ṣe mú ọ ní kékeré kan kò rọ àwọn pé ntí ànábì Yakubu wíwọ̀n kò rọ àwọn ọmọ rẹ̀ lọ́rọ̀ ní nǹkan kan wípé ànábì Yakubu olóòótọ́ làzó ilimin lima allamna ó ní màá ń tòótọ́ o pé n tó ṣe òun àyèmá gba ojú kan wọlé o ìwọ̀n ní ta bá ní ó ṣe wọ́n mọ̀ ṣe wọ́n o. kọ́ mọ̀ ṣe. àwa náà la fi ìwọ̀n náà mọ̀ ṣùgbọ́n àkàtó fi mọ̀ pé fákọ̀ kó lò sí ẹlẹ́mìnà àlè. tí ń túmọ̀ sí pé kọ́kọ́ lo làákàyè rẹ tó bá lo tọ́tọ̀ ọ̀ àgbọ́kànlé. Yakubu náà lo làákàyè ẹ má gbójú ka wọlé. ó lò ó lẹ́yìn ìgbà tó lò ó tán òun náà tó wá sọ pé tọ̀ lè rọ̀ yín lọ́rọ̀ kápá àti sọ pé kí nǹkan mọ̀ sí kí n pé o kọ́ mọ̀ sí yín èyí tí mo kà sí èyí mo kà dàbí ọgbọ́n ní tí túmọ̀ sí pé mùsùlùmí náà ó gbọ́dọ̀ kọ́kọ́ lo ọgbọ́n ara rẹ̀ náà àtàgbà tó bá lo ọgbọ́n tó gbẹ́tọ̀ kọ́ agbára lọ́lọ́ wọn ni nínú ẹ̀kọ́ tá a rí kọ́ nínú al-hijratu nabawiyya nù. tọ́ eríṣiríṣi pé tawakkul èèyàn wá jèrè tawakkul báwọn lẹ́yìn ìgbà téèyàn bá ṣe kí la pé o téèyàn bá gbáyé téèyàn bá lo
tó ya planning nǹkan tó fẹ́ ṣe kalẹ̀ tán ó jèrè tawakkul ala Allah wọ́n ní ẹ wo bó ti ṣẹlẹ̀ sí anabi wa Muhammad ike tó wọ́n panu pọ̀ àwọn méjèèjì anabi wa Muhammad àti Abubakar wọ́n panu pọ̀ wọ́n ní pé tó àwọn tó ní ma lọ direct náà níjọ́ tá a bá jáde nínú plan ìjà tó yánu ní lọ straight o ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sápamọ́ sí inú kòtò tí wọ́n ń pè ní garu thawr wákò Rahman wọ́n wá lọ síbi kòtò ń wọ́n lọ́jọ́ mẹ́ta níbẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣeun ọjọ́ mẹ́ta. tọ́ níta fi sọ pé fún tawakkul lọ́wọ́ àṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n. ok pé ẹ mẹ́sẹ̀ ya plan rẹ̀ ìgbé tọ̀ àwọn òní máa lọ direct báwọn àwọn lọ lọ́jọ́ mẹ́ta nínú kòtò náà. tọ́ tòun ti bẹ́ẹ̀ náà ńkọ́ àwọn kèfèrí sì padà wá mọ̀ pé ẹnìkan padà mọ̀ pé wọ́n ń bẹ nínú kòtò wọ́n béèrè lọ́wọ́ ẹnìkan adáná kan ìgbé tọ̀ sórí Muhammad aliraita Muhammad ó ní ó dàbí èyí pé àwọn méjèèjì òun àti ọ̀rẹ́ rẹ̀ Abubakar wọ́n ń bẹ nínú kòtò ń bẹ yẹn lẹ́nìkan bá lọ kìràkìrà nínú àwọn mùsùlùmí tí wọ́n ń lé ànábì tó bá lọ ọlọ́yọjú ni inna alayhi al-ankabut qabla miladi rasul tó tawakkulu tí ànábì senu nígbà tí inna alayhi ẹ bá ń tún yín bàbá ó ní inna alayhi al-ankabut naam qabla miladi rasul ẹ bá ń tún bàbá qabla miladi Muhammad sallallahu alayhi wa sallam ń sọ fáwọn yòókù rẹ̀ èyí tí mo fẹ́ ṣàlàyé ń bẹ ni wípé nígbà tí gbogbo wọn súnmọ́ ẹnu kòtò náà tí wọ́n sì gbọ́ gbólóhùn adaranjẹ tó ní àwọn méjèèjì ń bẹ nínú kòtò yìí tí wọ́n súnmọ́ bẹ́ẹ̀ ẹ̀rù wá bá Abubakar wípé gbogbo plan tá a yà yìí ó fẹ́ dàrú rè ẹ̀rù bá wípé bẹ́ẹ̀ nìkan nù wọ́n bá ṣe kí la pé tó bá wo ìsàlẹ̀ gìgísẹ̀ rẹ̀ láàrọ̀ àyìnà yóò rí wa anabi wa sọ fún pé kí ni nǹkan tó ń mọ́tò bísínẹ́yìn Allahu thalithuhuma ẹ ti yorùbá nabi sallallahu alayhi wa sallam Allahu thalithuhuma ọlọ́run iná ló sì kẹta wọn ọlọ́run bẹ pẹ̀lú wa. Allah idh akhrajahu alladhina kafaru thaniya ithnayni idh huma fil ghari idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana rawdatul Agorowiy ladehun Allahu akbar ọlọ́run wà pẹ̀lú gbogbo Allahu akbar ọlọ́run sì máa wà pẹ̀lú wa la ilaha illallah wala muhammadu sallallahu alayhi wa sallam nkpẹ́tọ̀ ẹnìkan kò rí wọn ọ̀rá nàbí wa Muhammad nínú kòtò náà ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n rí wọ́n ní pé zonnul amama zonnul hamama wa zonnul ankabuta ala khayril bariyati lam tansuji wa lam tahumi himayatullahi aginati amudoafatin mina duru'i wa alim mina li'utumi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n débẹ̀ zonnul amama àbọ̀ ọlọ́run ó kọ́fà nàbí wa Muhammad ojú ẹni tó wà lọ wò bẹ́ẹ̀ wá wò pé àwọn àtàbà ní ń gbé yàyìn ẹ̀yìn àtàbà ló yé sí yàyìn yìí zonnul ankabut tó wá rí pé n tó fi lè mú aláǹtakùn tàwù fá tó fi wá dí ojú kìíní tátàbà wá bà sójú rẹ̀ tí kò sì já títí wọ́n fi ń yé lérí rẹ̀ wọ́n ti eléyìí ká wọ́n èyí tí bí ànábì tí sallallahu alayhi wa sallam wọ́n èyí tí bí Muhammad tí àyìn fi wà ń bẹ̀ tí àyìn ti wà báyìí ìtumọ̀ tawakkulu nù pé tọ́ ọ bá gbìyànjú tó lo làákàyè rẹ tẹ́tọ̀ ọ wá sàpìtì yòókù ìtumọ̀ nǹkan tí ń jẹ́ èèyàn lára rẹ náà nù ọlọ́run mo ti kàwé o ọlọ́run karama ọmọ èèyàn pẹ̀lú làákàyè ọpọ́n wálé pẹ̀lú làákàyè tọ́ bí yẹn bá ti wá wà láyé tó fẹ́ ṣe gbogbo nǹkan tí wọ́n máa lo làákàyè kò mórí ọlọ́run nù kò sí kíni kò mórí ọlọ́run ẹni tó ní làákàyè tí ó lò ó tí ó gbìyànjú pé òun fẹ́ lò ó àfi ó dìgbà tí wọ́n bá sì ṣe àtọ́jú gbà wó ronú ni ṣe ń tọ́ òun ò mórí ọlọ́run nínú ẹ̀kọ́ tá a rí kọ́nù nínú ẹ̀kọ́ tí nínú oore tawakkul tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe lérí ọlọ́run ìgbọ́kànlé ọlọ́run tá nàbí ṣe nígbà tí wọ́n ti ya pílánì tí a ti kọ́kọ́ lò làákàyè wọn tán òun ni pé àwọn kèfèrí nígbà tí wọ́n rí pé ànábì wa Muhammad ó ti jáde wọn àti Abubakar ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà wọ́n Abu Jahl la'natullahi alayhi òun ni wàhálà rẹ̀ pọ̀ jù òun ọlọ́pọlọ ń sì ń lo gbogbo ọpọlọ rẹ̀ bó ṣe lágbá bó ṣe tó
láti máa fi tako anabi wa Muhammad sallallahu alaihi wasallam. àwọn ọkùnrin yìí ti jáde ọkùnrin yìí ti jáde ó tún wá fọlọ́ntì ara rẹ̀ pé wọ́n náwó. wọ́n ní pé kí ni anamur mi'ata ba'ir mi'ata naqa mi'ata naqa pé fún ẹni tí ó bá lé anabi wa Muhammad bá wàrọ̀dà tó sì gbé e dé àyín. ó gbé e dé yìí. yọ gbọgọrùn rànkómi bíi kí wọn dákọ àwọn mọ́tò táǹkà tí wọn fi ń di epo láti àbí tí wọn fi ń di àwọn eríṣiríṣi ẹrù láti Èkó àbí látàbí jẹ lọ sí bí Àbújá àwọn lọ sílẹ̀ nọ́ọ̀tì òun nílùú tí wọ́n yàn yàn yọ gbọ́ ọgọ́rùn rẹ̀ tó ń kí àwọn kọ ọgọ́rùn rẹ̀ fún yàn. bí yẹn bá rí ànábì gbédè yìí. tọ gbogbo àwọn tí kìnnìún ti dára wọn lójú nípa ká gun ẹṣin náà fi ń sayé ńgbà náà mọ́ni ìsìn machine ni àbí ẹlòmíì lè gun machine tí ó kásẹ̀ pẹ́ tí ó sì máa rìn tọ àwọn tí wọ́n dára wọn lójú nípa apá àgbọ̀n ẹṣin ní kálukú wọn bá bẹ́ sí wọn bá bẹ́ sọ́dọ̀ wọn bẹ́ sí rí ọ̀dàn ìpètò àwọn wọ́n sì lé wọn ẹni ọba nábì nínú wọn ni Sùrọ́kà wọ́n ń pè ní Sùrọ́kà tù bẹ́ẹ̀ òun náà padà gba Islam sáyé rẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ àníyàn rẹ̀ ni kó wọn fẹ́ gba ọgọ́rùn-ún ràkúnmí tó nínú wípé àwọn ànábì wọn ya plan kalẹ̀ àmọ́ plan tí wọ́n ya kalẹ̀ òun náà tòun ti bẹ́ẹ̀ ọ̀fẹ́ tọ̀ lẹ́yìn ìgbà tó fẹ́ mẹ́hẹ̀ ànábì ṣẹ̀ṣẹ̀ wá wọn adarí sọ́dọ̀ Ọlọ́run bí Sùrọ́kà ti kùsàtà kọ́ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sahaba asakhallahu aqdama farasi lẹ́sẹ̀ ẹsìn rẹ̀ bá mú wọlé Ọlọ́run ni ó wọlé ẹsìn ọba rẹsẹ̀ yọmọ. la ilaha illallah ó sì fẹ́ bá. náà wà alqallahu ru'ba fi sadri. Allahu akbar. Ọlọ́run sọ bẹ̀rù bójú sọ́kàn rẹ̀ tí ì bá ṣe kọ́ bẹ ànábì ibi tí ó wà nánu. ọbẹ̀ ànábì ni ọbẹ̀ wọn ni pé bá yín jà mọ́ àmọ́ ẹ jẹ́ ń súnmọ́ yín kẹ́ ṣàdúrà fún mi kí n máa padà sí. ọ̀gá ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun lẹ́yìn mà. òun lànàbì wa ṣàdúrà fún gbàtà nàbì ṣàdúrà fún tán lọ́wọ́ padà sẹ́yìn lọ́wọ́ lọ dá wọn yòókù padà pé ẹjẹ máa lọ o bí mo ti mẹ́rìsà tó yìí mú o kọjá tó ká dá yín náà dúró ní bíbẹ̀ yẹn ìwọ̀n bàbá wọn. nínú àwọn ẹ̀kọ́ mi ta tún rí kọ́ tá a ti dákọ̀ síwájú a ní pé Abdul Kamilu ẹrú tó pé tó yanjú. man kana Allahu wa rasuluhu ahabba ila qalbihi min kulli shay. àrí kọ́ńbẹ̀ wípé ẹrú sàn án òun lẹni tó ṣe wípé Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló fẹ́ràn ju àwọn làkọ́kọ́ téèyàn kọ́kọ́ kàn nínú ọkàn rẹ̀ ju gbogbo ohun kí òun pátápátá lọ. Allahu akbar. gbogbo ohun kí òun pátápátá nípẹ́tọ̀ ẹ̀kọ́ yìí dẹ́yìn bá ka ọ̀rọ̀ hijratu nabawiya hijratu tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam dẹ́yìn bá ka ìtàn dáadáa tẹ̀mọ̀ kọ́ àkànṣe ní sókè nígbà tí èsè pòun gẹ̀ǹgà la fẹ́ tírìtì pẹ́tọ̀ dẹ́yìn bá ka dáadáa yóò máa rí àwọn eríṣiríṣi ìtàn àwọn sọ̀hábà àwọn eríṣiríṣi nǹkan tí wọ́n bá pàdé lójú ọ̀nà àti lọ́hùn tí wọ́n ń júwe fún àwa tí àtẹ̀lé wọn tá ń dé lẹ́yìn wọn wípé nǹkan èèyàn ò tí ì lè pé lẹ́rú Ọlọ́run àfi kó ṣe wípé ìfẹ́ Ọlọ́run ló jọba lé gbogbo nǹkan nínú ọkàn yẹn. lẹ́yìn náà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam alẹ́ ni wọ́n kọ́kọ́ jáde nínú àwọn sọ̀hábà alẹ́ ni wọ́n kọ́kọ́ jáde nínú àwọn asọ̀hábà lọ sí ìlú Madina òun ni àfa àtàpè ní Abu Salama al-Makhazumi nígbà tó fẹ́ jáde ó mú Salama ọmọ rẹ̀ ó mú ìyàwó ó sì di gbogbo ẹrù pátápátá ló bá fẹ́ máa lọ tó làwọn kan bá dìde pàdé rẹ̀ rijalun aw rijalul Mughira àwọn kan nínú àwọn Bani Mughira nínú àwọn ọmọ ọkùnrin kan tá ń pè ní Mughira ní wọn bá dìde pàdé rẹ̀ nínú àwọn fámìlì rẹ̀ náà ni wọ́n ní pé hadhihi nafsuka galabtana alayha lóòótọ́ àrípé ẹ̀mí rẹ̀ ti di sí tí mo mọ̀ gbédé ọ̀fẹ́ o ti sọ̀mìtì ara rẹ̀ ọ̀fẹ́ gbọ́ tẹlomi mọ́ ntí àwa èèyàn rẹ̀ tá a bá wí fún ọ pé kò ṣe ọ̀fẹ́ gbọ́ ọmọ rárá àbí àwọn Bani Mughira tí a ń sọ àwọn ìjálù Mughira yìí àwọn fámìlì ni wọ́n jẹ́ fún ìyàwó Abu Salama tó kọ́ jáde yìí wọ́n jẹ́ ìyàwó fún
wọ́n wá ń tọ̀ arọ àyíta sọ ìbátan kàhádì ó arọ ọmọ tiwa obìnrin tí ń bẹ ní ọ̀dọ̀ rẹ tá a fi fún ọ yìí alámọ̀nà tìrúkù kàtàsírù bí ha òun rò pé òun náà máa tẹ̀lé ọlọ́ni ẹ jọ jáde ni láyé o ẹ lè jọ lọ ẹ ní jọ lọ bá bẹ́ẹ̀ nu àwọn òbí tí ọba káwọ̀ ẹnu àwọ̀ ká ọmọ tiwa ẹnu àwọ̀ kọ́ ọmọ tiwa ni wọ́n bá gán ìyàwó wọn lápá o wọ́n gba ìyàwó lọ wọ́n gbọ́ ọmọ wọn wọ́n gbọ́ ọmọ wọn lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ń jẹ́ ìyàwó fún as-sahabiyul jalil látara wípé ó fẹ́ ṣe hijira bá a gbọ́ ọmọ wa o ò ní mọ́ ọmọ wa lè kó wọ́n fa ìyàwó bí a ti fa ìyàwó gán ọmọ rẹ̀ ní ọ̀dọ̀ ọkọ ẹ̀ apá wípé tọ̀ kọ́mọ wọn máa tẹ̀lé òun lọ tọ̀ báyìí làwọn Banu Asad náà dìde ń pa àwọn kan náà ní Banu Asad táwọn jẹ́ fámìlì Abu Salama àwọn náà dìde làwọn náà bá sọ pé wallahi la natruk ibnana indaha ìpè lóòótọ́ ẹgbóbìnrin lọ́wọ́ rẹ̀ tó ní gbọ́ ọmọ wa o ẹgbóbìnrin lọ́wọ́ ọmọ wa látara pọ́gbẹ́sìn lóòótọ́ àwọn náà bá a sọ̀rọ̀ ọmọ bí ẹ̀ nígbà o lóòótọ́ àwọn náà bá a sọ̀rọ̀ nítorí kọ́ mọ́ lọ àmọ́ nígbà tí o gbọ́rọ̀ sí wa lẹ́nu ẹ wá fẹ́ sọ ọ́ di opó àbí ẹ fẹ́ sọ ọ́ dà pọ́n ọ̀sán gẹ́gẹ́ èyí ó ti burú jù àmọ́ àwọn náà lágbára tiwa náà ọmọ tiwa tí òun náà wà lọ́dọ̀ òun náà ní rí sójú ẹ bá a gbọ́ ma ẹ wò wàhálà so mo wá bẹ̀rẹ̀ sí ní fa ọmọ mọ́ra wọn lọ́wọ́ sọmọ ọ̀já lápá àpò ọmọ yọ náà ni tí mo fẹ́ wí náà nù àpò ọmọ wọn á fà àwọn Banu Mugiro wọ́n ń fà àwọn Banu Asad náà ń ṣe kí ni wọ́n ń fà fàbádà uya tajazabun wọ́n ń fa ọwọ́ ọmọ wọ́n ń fa ọwọ́ kí ni ọwọ́ ọmọ hatta khalafu yada la ilaha illallah tí wọ́n fi padà yọ ọmọ lápá wọ́n yọ ọ lápá kan. láyé ẹ wo nǹkan tó látara pé yẹn fẹ́ sẹ́sìn ọlọ́run ọ̀fẹ́ ṣètò ọlọ́run wọ́n ti fẹ́ ń ya ọmọ rẹ̀ lápá. ó sì fẹ́ tẹ̀lé àṣẹ ànábì pé tọ̀ ẹ máa lọ sí Madina ibi tẹ́ ti máa gbádùn wọ́n gba ìyàwó lọ́wọ́ rẹ̀ wọ́n sì tún kán ọmọ rẹ̀ lápá wọn ò jẹ́ kó ọmọ náà lọ o. la ilaha illallah. wọ́n ní tarakahuma Abu Salama fakaraja ila Madina pẹ̀tọ̀ sẹ́ńtẹ́ fẹ́ gbanu. àtìyàwó àtọmọ. àfikalẹ̀ ọlọ́run ju gbogbo wọn lọ. la ilaha illallah. ó sì lọ sílùú Madinatul Munawwara. so eléyìí ó jẹ́ yé wa pé nínú àwọn tí ìgbàgbọ́ pé fún nínú àwọn tá a sì pè ní ẹrú sàn nínú wọn lọ́wọ́ látara pa akọ́tàn nábì ló jẹ́ àmọ́ akọ́tàn alihijrọ̀ látara bẹ̀ ló jẹ́ ká sigila pé o ló jẹ́ àmì eléyìí pé ẹ̀kọ́ kan eléyìí náà sigila pé o náà ló jẹ́ fún wa gbígbàgbọ́ rẹ̀ ọba ti dérú bẹ̀rù so àlè ṣe mọ̀mí ní wa àmọ́ kì í pé tó àfa gánà tó ń bẹ nínú àwọn sọ̀hábà kọ́lọ́nkọ́ bá kẹ́ wọn kó bùn wọn alálùbáríkà wọn. àmín. wọ́n ń pè é ní Suhaib Ar-Rumi wọ́n nígbà tóun náà àròdà lihijrọ̀ òun náà fẹ́ jáde lọ ṣe hijira ọlọ́run ti bàṣírí rẹ̀ ó ti lówó dáadáa faqala lahu kufaru Quraysh làwọn Quraysh bá lọ pàdé rẹ̀ pé ìwọ Suhaibu àtẹ́tàná sọ̀hálù kan hakiro nígbà tó fi kó wá láti ìlú yín tó wọ ìlú wa nílùú Mẹ́kà ń yà yín ọwọ́ ní sọ̀hálù kan ọ̀lẹ́lẹ́ ni ọ́ hakiro tó ṣe pé èèyàn yẹpẹrẹ ni ọ́ àwọn fámìlì rẹ̀ kọ́ ọ lẹ̀ ní sọ̀hálù jama kankan wọn àwọn èèyàn fẹ́ pè ọ́ mọ́ra wọn nítorí obìnrin kò ń bi tó ti wá nù jẹ́ èèyàn gidi ọwọ́ àwọ̀lú wa fakathura maluka indana owó rẹ̀ wá di pé wá pọ̀ wá dolówó ọ̀dọ́lọ́lá nílùú wa wa balagta alladhi balagta òde adúlù kò tó déhùn thumma turidu an takhruja bi malik wa nafsik ó wá jáde láàyè níyà yín ó tún kó gbogbo nítorí kó nílùú àwọn ó tún wá kó lọ wallahi la yakunu dhalika abada Allah kò lè ṣẹlẹ̀ o ó mú kan ni nínú kọ́ ọmọ wà nílùú wa lọ gbére mú kan tọ̀ àbí kò sì kú kakówó rẹ àbí kò tọ̀ ẹ wo nǹkan owó tíyẹn ti ń ṣe wàhálà bọ̀ fún láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ títí tó ti kó ojọ́ tóun náà ti ń wúra rẹ̀ pé tọ̀ ọlọ́run máa fi òsì táwa kẹ́yìn ayé kẹ́lẹ́ yẹn fẹ́ gbà á
tó kí la fẹ́ fàyọ́ mbẹ̀ wọ́n ní pé qala lahum Sahyab afa àtàpè ní Sahyab yìí wọ́n ní pé qala lahum ní ara'aytum in ja'altu lakum mali atakhalluna sabili tó ọ̀dà sẹ́ẹ̀fì mi lẹ̀ kí n mọ bá tèmi lọ bá kó kalẹ̀ fún yín bá kó gbogbo tí mo rí nílùú yín tí mo fi kalẹ̀ fún yín yọ̀ǹda mi qalu na'am ayọ̀ǹda rẹ̀ qala fa inni qad ja'altu lakum mali la ilaha illallah gbogbo tí mo ní pátápátá dúkìá mi o kalẹ̀ fún yín nítorí tọ́lọ́ torí pé mo fẹ́ ṣe hijira yìí. ìmbá wọn ni pé falamma balagha dhalika ar-rasul sallallahu alayhi wa sallam qala rabiha Sahyab. Allah. nígbà tí eyín wọn dọ́dọ̀ wọn á lọ sọ fún anabi pé ìtàwọn kufar àwọn mùsùlùmí ǹjẹ́ mà ṣe fún sàábẹ̀ rẹ̀ ni bó ti lówó tó nínú àwọn tẹ́ ká tó máa lo wọn ká máa fi ràn islam lọ. kí lóò anabi wá wí. anabi sallallahu alayhi wa sallam. ó ti jèrè nù ó ti jèrè ayé àti tàlùkìyàmà ẹ̀wù bá anabi ṣe. ọjà ló ń tẹ̀ ní. Allahu akbar. rabiha Sahyab. Allahu akbar. sallallahu alayhi wa sallam. gbogbo eléyìí náà yín túmọ̀ sí pé bí èèyàn bá fẹ́ jẹ ẹrú tó pé o gbúdọ̀ jura rẹ̀ lẹ̀ fọlọ́hún. jura rẹ̀ lẹ̀ fọlọ́hún kún lànà nàkúnláka. Allah. lọ́kọ̀ọ́kọ́ jura rẹ̀ lẹ̀ fún. jẹ́ tiwa káwa náà jẹ́ tiẹ̀. àwa náà tó o bá ti ṣèyàn o ẹlẹ́ẹ̀kejì náà ò ní jẹ́ tiẹ̀ náà. nàkúnláka ò lè wá. kò ní ṣẹlẹ̀ àwa náà ò ní jẹ́ tiẹ̀. tọ́lá bùkọ́ wá kíjà wá bọ̀ wá tẹ̀lé. bó ti fẹ́. wá kúbọ̀rán ọlọ́njàre yàn fáwọn àgbẹ̀. so nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ẹja fẹ̀yìn wọn náà mọ́ báwọn nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nù níbi al-hijrati an-nabawiyya. tó nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́ ń bẹ̀ bá a sì kà á síwájú tẹ́lẹ̀ a ní pé al-firar min mu'anadati al-haqq li'annahu la ya'qubuha illa al-khasaratu wan-nadamatu wa rubbama talaf. la ilaha illallah. èèyàn máa sákò ni tó bá rí ibi tí wọ́n bá ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ tó bá rí ibi tí wọ́n bá ti gbé òdodo kalẹ̀ yẹn máa bẹ́sẹ̀ sẹ́yìn láti máa takò. bí wọ́n bá ti ń sọ ntọ́ da tó bá ti kílẹ̀ àpé kíní yìí bó ti ríre o lágbájá báyìí lọ kọ́kọ́ ṣe ń báyìí làkàṣe gbè báyìí lọ́lọ́run fi báyìí dá lọ́lá ẹni báyìí òun ní ọlọ́run fi àṣeyọrí báyìí pọ́nlé oníkàtó máa yí padà kó tó máa sọ di nǹkan míì. sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ kẹlẹ yìí wọn náà jẹ taari kọ níbi hijira wọn ni ẹja wà pèjúwe eríṣiríṣi àpèjúwe wà fún tá a wí lábẹ́ hijira àmọ́ ẹja fàbújálì ṣàpèjúwe àní bó ṣe lọ́pọlọ tó ó lo ọpọlọ rẹ̀ ó lo owó rẹ̀ gbogbo tó ní pátápátá ló lò lẹ́yìn ìgbà tí ó ti hàn sábújálì kó dodo lànàbí ń sọ. ọhàn sí ọmọ bẹ́ẹ̀ ọmọ pé kò yé parọ́ muhammadu amin ntí gbogbo wọn ń pè ànábì nù muhammadu amin kì olùfọkàntán ni kì í parọ́ nígbà tí ànábì ó pè wọ́n gẹ́ ó sọ fún wọn pé tọ́ mi bá sọ fún yín pé rànkómi kan ń bẹ nínú àpáta yìí sẹ́ gbà mí gbọ́ kí ló dé tà ní gbọ́ majarrabnaka kadhiban bárọ̀ lẹ́nu rẹ̀ rí àti wá ní gbọ́ ànábì gbà nígbà tí ànábì tí wàá sọ pé tọ̀ èmi ló jíṣẹ́ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo sí ni ọlọ́run ọba tá à ń sọ yìí kì í so sàtí ó sì fún yín láwọn ọmọ jáde ẹ̀yin lẹ ya kíní yìí fúnra yín ẹ̀yin lẹ fún un lójú ẹ fún un létí ọlọ́run kọ́kọ́ fọ̀nà mọ́ wá ẹ̀yin lẹ fún un létí ẹ fún un nímú fúnra yín èyí tí ó fi máa àbí àwọn èèbó à ń ṣe mọ́tò bá a ṣe mọ́tò ń ṣẹrú sìn wa ni à ń lò ní tó bá làákà yìí mọ́nu àmọ́ ká wá ṣe wàhálà ká fi ṣe mọ́tò báwọn èèbó ṣe méjì ẹ̀hún ká tó máa lọ fẹ́ rú ká máa tó lọ fẹ́ rí balẹ̀ fún bẹ́ẹ̀ yìí báwọn ṣe ń ṣe òun pẹ̀tọ̀ ẹ̀yin lẹ́ ya òòṣà ẹ̀ lọ gégi inú igbó fúnra yín àbẹ́ kámọ̀jọ ẹ fi mọ́ fúnra yín tọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe tó dáa tẹ kún lọ́dà yìí òun ló yẹ kọ́ mọ́ sìn ọ̀rẹ́ ti ṣiṣẹ́ síwájú ṣètò wá sẹ̀yìn ẹ̀yin ti dààmú síwájú. ẹ wo àwọn ẹ̀rí eríṣiríṣi tá a náà bẹ fún wọn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n rí wọ́n sì gbọ́ yé àmọ́ wọ́n sọ pé àwọn ò ní gbà. hakadha wajadna alayhi aba'ana hadha ma wajadna alayhi aba'ana. bá a ti bá àwọn bàbá wa. n ta bá àwọn bàbá wa tí wọ́n ṣe ó ṣe wá dé tí wọ́n máa ṣàfáà. ọ wà yí padà. wọ́n máa pè àwọn bàbá àwọn lọ pé ó pè àwọn bàbá àwọn lágọ̀nù. ní bàbá yẹn wà wù àgọ̀ bàbá yẹn bá wù àgọ̀ tán ẹ fi kẹ́ra
ẹ fi báwọn àbá yín bá wù àgọ̀ ẹ̀yin ò fi ṣe kí la. ẹ fi sọ̀sùn ẹ fi kínra. ẹ fi sọ̀sùn ẹ fi kínra nù báwọn àbá yín ọba láṣeyọrí dáadáa kan. ẹ gbìyànjú ẹ̀yin ṣàṣeyọrí. ẹ gbìyànjú ẹ ṣe kì í ṣe pé kẹ́ ẹ máa wá takọ̀ àwọn tí àbí kẹ́ ẹ máa ìdí èsè tí kẹ́ ẹ máa wá pè é mọ́ra yín ìyẹn máa àbí ẹ̀gbọ́n mi yé nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ níbi gbọ́n yé kọjá bẹ́ẹ̀ ti rò gan. níbi hijira nù kọ́lọ̀ nǹkan bá sàlékún kí a ti jẹ fún anabi wa Muhammad. ẹ wo gbìyànjú Abuja lè tà ń sọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbìyànjú ó mọ àwọn eríṣiríṣi ẹ̀rí àwọn eríṣiríṣi ìrònú rẹ̀ ó gbé wá fún àwọn jẹ̀mọ́ pé ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí. àkírọ́n ní parí ọ̀padà tó mú àmọ̀ràn wa ńgbà tó gbọ́ pé anabi ti ń palẹ̀ mọ́ àti ṣe hijrọ́ ó ní ha kí a sì máa mọ̀ ní eríṣiríṣi wa gbogbo ẹ̀ náà là ń dànù àmẹ́lẹ́yà ní dànù nítòkù tá a ṣe ni pé ẹja sàwọn ọmọ abiyì nínú ìlú ọmọ níran àwọn ọmọ tí wọn níran nasiban juldan ẹja sàwọn ẹjọ kásì lọ́ọ́ bá kásì gbẹ̀mí lọ́rùn rẹ̀. lẹ́ẹ̀kan náà Abuja lè ló mọ̀ mọ̀ràn wa. òun gangan ló mọ̀ yín wa. bí wàhálà rẹ̀ ṣe pọ̀ tó òun ló mú un wá tí gbogbo wọn sì sọ̀pọ̀tì ẹ̀. tó sì mà pọ̀ dòdò lànàbì gbé lọ́wọ́. kíkọ́ ẹ wá wẹ̀ sí tó padà kanlẹ̀ gbogbo bó ṣe lóhun nílà káyì tó ti gbogbo wọn gbà fún tó rò pé bóyá òun láṣeyọrí lérí rẹ̀ ẹ wò ń tó padà ṣẹlẹ̀. lọ́kàn gùn ẹ̀. oorun ló padà sùn. oorun tààrà náà ló gbé wọn lọ lẹ́ẹ̀nà náà Ànábì wa Muhammad sallallahu níbi jáde ń retí ipá àwọn fẹ́ pọ̀tọ̀ òun gẹ́gẹ́ wọ́n padà mọ́ fojú àgọ̀ wò kà ìwọ tí bẹ́ẹ̀ ti gbẹ́ tó yìí náà bẹ́ẹ̀ sì nílà káyì tó ìwọ tó ẹ pé wọ́n ní wàhálà rẹ pọ̀ tó múra kankan tó kó wọn sòdí lọ ẹnu ọ̀nà Ànábì wọ gẹ́gẹ́ náà lọ wá kọ́kọ́ ọkọ́kọ́ dọ̀ wàhálà Ànábì wa jáde ọ amóyé pẹ̀ àfilé wọn lérí pé tó àmẹ́nà tẹ́lẹ̀ mọ̀ pé mo ti jáde o àti jáde o wọ́n nílò kẹ́pẹ́ kàṣà bí àbámọ̀ àti kínú àtẹ̀sín ìdí máa gbẹ̀yìn kéèyàn máa takò dodo nù. wọ́n pẹ́ tá a bá tún wo ọ̀rọ̀ Abuja lè bákan náà ẹ̀ wò kú tó padà kú ikú ẹ̀sìn nínú àwọn tí wọ́n ń fojú èèyàn yẹpẹrẹ wò nígbà tí wọ́n wà ní ìlú Mẹ́kà òun ni ẹ̀dá ń pè ní kí ni wọ́n ń pè àfa yìí Abdullahi ibn Mas'ud ọ̀rọ̀ tí ń da ẹran wọ́n pè ní ruwẹ́yì ganami wọ́ adaran lásán yìí. níta ni. náà wọ́n ń pè sọ̀hábí yìí táwọn ta pè ní kí ni Abdullahi ibn Mas'ud. radiyallahu anhu. òun lọ́lọ́run padà ní òun gẹ́gẹ́ lọ́padà wá pa Abuja lè lẹ́yìn ìgbà tí wọ́n ti gé lápá àtẹsẹ̀ tán. la ilaha illallah. alam yukhzika Allahu ya hadha. ọlọ́run dojú jù ọlọ́run wá padà á dojú yín báyìí gbogbo wàhálà. ọlọ́run yẹ̀yẹ́ rẹ̀. òun lọ padà á bẹ́ eré rẹ̀. Allah. nǹkan tẹ̀yìn bá ti rí tó bá ti jódodo nínú ẹ̀kọ́ tá a rí kọ́nù pé a rí fàmù nǹkan tẹ̀yìn bá ti rí pé ó ti jódodo pé a kò sí rọ́ǹbì kínní yìí àyè tún ta kò má sọpọ́ọ̀tì rẹ̀ kí wọn náà jẹ́rìí sí pé àbó ti rí bọ́ọ̀ bá sì lè sọpọ́ọ̀tì ọ̀dákẹ́ dákẹ́ ìwúlá máa parọ́ sí nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́nù nínú hijira nù nínú hijira Allahu alayhi wa sallam. tọ́ nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ ń bẹ̀ bá a ti sọ síwájú nínú táìmù ni. ń gbádùn yín bàbá tọ́ ẹ bá ti ṣe tán ìkàjẹ́ mà. nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú hijratu nabawiyya a rí kọ́ pé wa ma kana ata'u rabbika mahdhura bí ọlọ́ọ̀lọ́hún kò síbi kan. bẹ́ẹ̀ bá ń gbé bì kan tó ṣe pé kọ́ sayta alaman pé ọ̀ ń bá ìnira pàdé tí ìnira òun wá ti ń lágbára pọ́ fẹ́ mẹ́mí rẹ lọ. fìbẹ́ lẹ́ pàtàkì ila ukhra lọ́bùnmí má jókòó síbẹ̀ ọlọ́bùnmí ọ̀wá ni lóòótọ́ kò síbi tọ́lọ́hún ò sí àmọ́ làákàyè tó ti fún ọ̀hún òun ni ó kó ìyà jẹ ọ́ tó bẹ́ẹ̀ lè kú sírú àyè náà gbà ọ̀ ní làákàyè tí o fi lè mọ̀ pé iná lélẹ́yìí ọwọ́ lọ wọ náà iná ń jó bọ̀ ọ̀wá ní ọlọ́run rí ọ ọwọ́ ní odú ọlọ́run mo ti ké kùrù sí ilé àárọ̀ yìí kò ní jó mi. ọ̀wá ní làákàyè tọ́lọ̀ ń fún ọ̀hún lọ́kọ̀ọ́kọ́ lò nẹ́tọ̀ tó bá lò ó tí o bá mú ọ mẹ́tọ̀ àtún wá gbọ́ yé sí nǹkan mi. bisimilayi lè dílé dúró màásìmì iṣẹ́ wọn ọwọ́ kìtàn olè dúró ẹnu tirẹ́là àwọn aláya dúró màásìmì iṣẹ́ wọn bìí adìdì. ọmọ pé agbára ọlọ́run kan ní mú tirẹ́là rìn. Allah. kí agbára ọlọ́run kan ní mú tirẹ́là rìn agbára tí mú tirẹ́là rìn òun ọmọ tí wọ́n ti láyà dúró màásìmì iṣẹ́ wọn pẹ̀tọ̀ agbára ọlọ́run ló ní kó wọn máa rìn lọ so ìtumọ̀ wípé ọlọ́run pé èèyàn máa họ fún tirẹ́là agbára kan lára tiẹ̀ náà. Allahu Akbar. ọ wàá lo tiẹ̀ nígbà tí tirẹ́là ń lo tiẹ̀ bọ̀ tó wọn mọ̀ ẹ́ yà wọn náà wà lọ gbàgbọ́ náà ọ̀sà fún pẹ̀tọ̀ téèyàn bá ti lò ó
yóò ṣòfò ní. ó ṣòfò nù. ilẹ̀ nínú ẹ̀kọ́ tá a rí kọ́ níbi kínú níbi al-hijratu nabawiyya nípa ni pé a rí kọ́ pé fal aqlu wat ta'ammul a'zamu awamilin u'tiya insanun iyyaha liyahkuma biha hayata. pétọ́ kéèyàn ó ṣe kí la pé o kéèyàn ó lò làákàyè kéèyàn ó sì ronú dáadáa kéèyàn ó wo nǹkan tó fẹ́ ṣe wọ́n ní pé àwọn ni wọ́n tóbi jù nínú àwọn irinṣẹ́ tó ṣe pé u'tiya insanun iyyaha tọ́lọ̀ fọ́ọ̀mù èèyàn pé kọ́ mọ̀ fi ṣètò ayé èyí takú sójú kan ibi téèyàn bá ti ń rí nira èyí takú síbẹ̀ wípé àwọn ò ní kú ó lọ síbòmíì. àfa kan bẹ gán pé ní àfa Shamfara nínú àwọn àfa tí wọ́n ti sẹ̀mí Shamfara nínú àwọn àfa tí wọ́n ti sẹ̀mí before kí Islam ó tó dé ní àwọn kọ́ni àwọn Lárúbáwá ni wọ́n nínú àwọn sọ̀hálík. tó àfa náà ọjẹ́rìí sọ̀rọ̀ tá a wí ó ní wafil ardi man a lil karimi anil adha wafiha liman khafa likila limuta'azzalu. Awakumullah. wọ́n ní wafil ardi man a ilẹ̀ tá a wà yìí àyè téèyàn gbọ́dọ̀ sá lọ ń bẹ́ ń bẹ́ kéde pójú kẹ̀yìn dúró lójú kan Abdullahi wasi'a kẹ̀yìn ń bẹ fún ẹni tó bá ní làákàyè tí ó gbé ẹ̀mí ara rẹ̀ sákò níbi adha níbi ìṣùtá níbi ìnira tí ń bá pàdé. wa fiha liman khafa likila muta'azzalu wa fiha ń bẹ lórí ayé yìí náà muta'azzalu bí téèyàn máa ń lọ lúgọmọ. liman khafa likila. liman khafa likila bọ̀ bá ń bẹ̀rù kí ni bá ń bẹ̀rù pé àwọn èèyàn ti fẹ́ kọ̀yìn sí ọ ìgbà àwọn èèyàn fẹ́ gba tèmi máa ń bí tí mo wà yìí o wọ́n fẹ́ dọ̀ dára rẹ̀ kó lọ́dọ̀ wọn lọ sí bòmí. tó lọ bòmí wọ́n gba tiẹ̀. lọ sí bòmí nígbà táwọn Quraysh tó ṣe pé gbogbo wọn pátápátá kíkásọ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n kẹ́yìn sáà nẹ́bì tí wọ́n gbà tà nẹ́bì ọlọ́run lọ́rùn ànẹ́bì ń sẹ́ o ká tó wá sọ pé wọ́n ti ọlọ́run kàn ní wàá ṣe kọkàn wàá jọ́sìn lásán ni ọlọ́run lọ́rùn ànẹ́bì ń sẹ́ bọ́lọ̀ tí wàá ránṣẹ́ òun náà tún yọ̀ǹda fún un pé tọ̀ nígbà tí ó ti wá dé ojú rẹ̀ tẹ́tí wọ́n tó fi ń bá bọ̀ pa àwọn ọkọ̀ ọ̀hún jáde ọlọ́run ànẹ́bì ń jíṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run ní ń jẹ́ o tọ̀ nígbà tí wọ́n á bọ̀rọ̀ débi pé wọ́n pa ọlọ́run ní kò sí kíni jáde fún wọn ọlọ́run òdodo pé tọ̀ àwa la ránṣẹ́ ó tó bẹ́ẹ̀ ṣe ó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tí kò dodo ọlọ́run fẹ́ já kẹ́kọ̀ọ́ náà tọ̀ èmi mọ ọ̀ràn yẹn ń ṣe iṣẹ́ mi ní ń jẹ́ tọ̀ wọ́n sì ń pètè pèrò bá àwọn fẹ́ pamọ́ tó wọ́n á kọ́ pé kọ́ ọ̀họ́ ṣé ń sí níbi tí ìwọ̀n lọ ní dọ́rọ́ wà ní àbíbí tí ń lọ Allahu Akbar. àmọ́ ẹ̀kọ́ lọ́lọ́run fẹ́ jẹ́ ọlọ́run kápá rẹ̀ àwọn ànábì ọlọ́run mi sáà ń bẹ́tẹ́ pé wọ́n ti gbìyànjú bẹ́ẹ̀ fún ànábì Ibrahim nínú náà nǹkan kan ò sí nínú náà tó ó kápá kí wọ́n dọ́dọ̀ ànábì kí wọ́n máa ta mọ́mọ́ kẹ́sì máa sa ọ̀tá wọn lẹ̀ tọ́ tí ò ní wọ àbí kẹ́ máa sa ní ìdá kọ́ mọ́ wọ̀ ní kínú kọ́ mọ́ wọ̀ lára ṣùgbọ́n fẹ́ jẹ́ kó jẹ́ kọ́ fún wa wípé kì í ṣe pé kínú pé ìyẹn wá pé ọ̀ wá ń sin lọ́hùn pé náfìlà táwa máa ń yàn ní òru ti tayọ káwá rí bọ́n káwá ṣe kí lọ́pẹ́ o káwá họ àbí ó ti tayọ pé káwọn kìnní kan àbáwọn àjẹ́ àwọn sókè kẹ́ máa ṣe kí lọ́pẹ́ o kí wọ́n á máa dẹ́rù bà wá nínú ilé káwá sọ pé kí lọ́pẹ́ o. má wí bẹ́ẹ̀ o. má wí bẹ́ẹ̀. má wí bẹ́ẹ̀ o. ẹ ṣeun má wí bẹ́ẹ̀. má wí bẹ́ẹ̀ o. ìyẹn máa tó bá ti di kó fẹ́ lágbára jù. àṣà ni o. ìyẹn máa sá màjàmásá ẹ ṣeun báwọn Yorùbá ti wí nu. màjàmásá o. àfa àtà ń pè ní àṣàǹfàrà. ó tún ní làámùrù kàmá fil ardi bíkun alamuri'in sarọrọ giban awurọ giban fa waya akilu sarọrọ giban awurọ giban wa. bẹ́ẹ̀ bá ti ní làákàyè kò yẹ kó tún máa ṣẹ́kùn kẹ́kẹ́ fún yẹn kò yẹ kí yẹn wá wà ń bì kẹ́ kí ìyá wa máa jẹyẹ kí àwọn máa jẹyàn lọ bẹ́ẹ̀ gbére kẹ́ máa kàn bẹ́ẹ̀ láàárọ̀ kẹ́ máa kàn bẹ́ẹ̀ lọ́sàn-án ó sì ń rá àwọn ẹlòmíì tí wọ́n ń lọ síbòmíì tí wọ́n ń láṣẹ yọrí dáadáa ń bẹ̀ wọ́n náà jáde kúrò níbi tó wà wọn tún gbìyànjú omi tó bá wá gbìyànjú tó ti gbìyànjú ọba bá gbà wọn lọ́sẹ̀sẹ̀ tó wá gbà pé kàtàrà nù àkọ́kọ́ gbìyànjú náà ó sì ń rí àwọn èèyàn tí ẹ ṣe kí la pé kálukú ń travel wọn lọ kẹ́kọ̀ọ́ nígbà tó ṣe pé kínú páálí lókùn tá à ń lò bẹ́ẹ̀ni wọ́n náà jáde gbìyànjú àti ṣe kí la pé o wọ́n náà wá páálí kì í ọ lè wá ní páálí òun lọ tí ọba wa ṣe wá já nǹkan tí ń já fáwọn tí wọ́n ní páálí mọ́ ó ti gbìyànjú agbára rẹ̀ gbìyànjú nù
yókù kù sọ́wọ́ wá Ọlọ́run. pálí lọ kó tún wá bẹ́ẹ̀ lọ́wọ́ sí pálí rẹ̀. ẹ̀yẹ́ máa jáde. gbogbo ẹ̀yìn ti wá pọ̀ ẹ̀yìn ti ní pálí. kó sànù ẹ̀yin lẹ́kọ́ kọ́ ní. kọ́lọ́n kó sànù kọ́lọ́n kó sànù. ẹ̀ ní pálí kọ́lọ́n bá àlùbáríkà sí fún yín. kọ́lọ́n kó fa àlùbáríkà sí kó sì bá a sàlékún rẹ̀. kó sì sàlékún àánú rẹ̀. kó sàlékún àánú rẹ̀. kó sàlékún pálí náà. wàlláhi kó sàlékún àánú rẹ̀ fún wa. àmín. Masha Allah la quwwata illa billah. àmín ya Allah. so láì ní fọ̀rọ̀ gùn kásì yòókù ní sókísókí ní kí ar-ribhul azim nínú ẹ̀kọ́ tá a lórí kọ́ ni pé ar-ribhul azim fi hubbil mar'usi wa ikhlasu niyyatihi li ra'isi. wọ́n ní pé ẹni tí ó jẹ́ ọmọlẹ́yìn ẹnìkan ọmọlẹ́yìn eléri nínú ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ ni pé ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹni tó pè lọ́gàá òun kó nífẹ̀ẹ́ rẹ̀ kó sì máa finú kan tẹ̀lé ọ̀gá rẹ̀ bá a lò. wọ́n ní pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe bẹ́ẹ̀ a rí kọ́ nínú hijrah tá Nábì ṣe pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe bẹ́ẹ̀ èrè tó tóbi ń bẹ fún un ntọ́ fata àwọn sọ̀hábà gbogbo àwọn sàbẹ̀ Ànábì pátápátá tí wọ́n jèrè tí wọ́n sì débi tí wọ́n dé tó ṣe pé ayé ò gbàgbé wọn mọ́dọ̀ ní olónìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ikhlas. wọ́n tẹ̀lé Ànábì pẹ̀lú ọkàn kan bẹ́ẹ̀ ni wọ́n sì nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ já fi àtàrà Abubakar radiyallahu anhu ẹ jí ká fi ṣàpèjúwe gbogbo àwọn sàhábà pátápátá kò sí èyí tí ò nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad gbogbo wọn lẹ́ni rí pátápátá ṣùgbọ́n èyí tó súnmọ́ ju ẹja mú ti Abubakar ká fi ṣe àpèjúwe nígbà tí ò sásìkò òun náà lọ̀gá gbogbo wọn. òun náà lọ̀gá gbogbo wọn. wọ́n ní pé Abubakar sallallahu alayhi salatu wa salam wọ́n ní pé kánà yataqaddamu an-nabiyya sallallahu alayhi wa sallam fi tarassudil amkina. gbogbo gba pé òun là Nábì ní kó tẹ̀lé òun jáde torí òun náà fẹ́ jáde before Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ní ala rislik ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi àti ẹni kó jájọ lọ́pọ̀ májẹ̀rú ọbọ̀. Abubakar nígbà tó wá tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wò fẹ́ pẹ̀tọ́ gbogbo òru ni wọ́n jáde o gbogbo àwọn eríṣiríṣi ibi tí wọ́n bá kọ́kọ́ tí wọ́n ń gbà láwọn kọ̀rọ̀kọ̀rọ̀ tó léwu òun ní ọkọ̀ gbà wájú Ànábì wa Muhammad ẹ̀jẹ̀ kọ́kọ́ dọ̀bẹ̀ náà o. pẹ̀lú àníyàn pé hatta la yusibahu sallallahu alayhi wa sallam adha àníyàn rẹ̀ nù pé ẹni tó fẹ́ jíṣẹ́ Ọlọ́run kankan gbọ́dọ̀ sí kí la pé ìjọba ṣe yín kó ṣe mí o. gbọ́dọ̀ sí wọn ni pé fasalahu nabi sallallahu alayhi wa sallam qailan ya Aba Bakr law kana shay'un ahbabta duni Allah. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá rí bí kùrùkẹ́rẹ́ Abubakar ti pọ̀ bánabi bá wú ẹgbẹ́ tó bá rí pé kíní kan fẹ́ ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ń sáré bọ́ síbẹ̀ bó bá tún gbúrò pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ lápò òsì yóò tún bọ́ síbẹ̀ yóò tún lọ wájú yóò tún ní ẹ̀jẹ̀ wà lẹ́yìn báyìí máa ń sọ wájú báwọn. Allahu akbar. bí ṣe ń sinú Ànábì wà ní pé kí ó yẹ kó o ṣe ẹ̀rí kíní kan tí ó fẹ́ràn ju èmi Ànábì lọ kí ló Ànábì ń rí fáṣí ẹ̀mí rẹ̀ ká ọ̀ sí ẹ̀bẹ̀rù ẹ̀mí rẹ̀ lóòótọ́ àmọ́ kó o fẹ́ràn wa ń tòótọ́ àmọ́ ẹ̀mí rẹ̀ yìí ọjọ́ tóbi lọ́wọ́jú rẹ̀ òfin fẹ̀mí rẹ̀ òfin ra kú púpọ̀ òfin gáìdì wa púpọ̀ ìyẹn máa bàbà rẹ̀ mí yẹn sallallahu alaihi wasallam ẹwà Nábì bàbà ló gbìyànjú àmọ́ ọ̀pọ̀ púpọ̀ Ànábì wa ṣe mọ̀ lára bí Abubakar ti ń ṣe kí lè sita Abubakar fún Ànábì wa Muhammad faqala walladhi ba'athaka bilhaqq ma kanat li yakuna min mumillatin illa an takuna bidunak. Allah. mo búra pẹ̀lú Ọlọ́run tó gbé ọ dìde ma kanat li yakuna min mumilla àwọn nǹkan tí ó lè má jẹ́ ká ṣe hijrah yìí àbí tó lè ṣe okùnfà tàbí ní débítà ti jí sí Ọlọ́run kankan ò ní ṣẹlẹ̀ sí ọ́nbẹ̀ àyàfi kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi náà èmi náà kọ́kọ́ fàyà sẹ́ tọ̀tí n bá fàyà sẹ́ tọ̀ ajẹ́pẹ́ owó tó bá kàn ọ́ ọ̀sọ́ débẹ̀ mi ní ń ṣàlàyé o nígbà tó ajẹ́pẹ́ owó Ọlọ́run àmọ́ kọ́wá kọ́kọ́ sí ọ́ kọ́mọ́ sèmi kó tó sèmi ẹ̀mí mi ò gbé kódà ẹwù fẹ́ tí ọmọ lẹ́yìn ní sí sọ́gà rẹ̀ eléri rẹ̀ so ẹ̀kọ́ nu fún gbogbo àwa tí à ń tẹ̀lé àáfàá kan àbá ń tẹ̀lé ọ̀gá kan àwa náà gbọ́dọ̀ ní irúfẹ́ náà bẹ́ẹ̀ni tí ẹ bá ní olóore púpọ̀ àǹfààní púpọ̀ ń bẹ ń bẹ fún gbogbo wa pátápátá wọ́n ní pé
ẹ wá wo irísirísi oore tó padà ṣẹlẹ̀ sí Abubakar kódà nínú àwọn irísirísi àpèjúwe tí Abubakar aleyhi salatu wa salam kọlọ̀ nǹkan bá a sàlẹ̀ kàn kí a ti gẹ̀ fún nígbà tí wọ́n dé Garu Thawr kòtò tó ṣe pé wọ́n ti wọ ọbẹ̀ ti pẹ́ Abubakar tó sọ fún anabi kí a ẹ̀dúró báyìí ẹ̀dúró hata astaburi alakalga kí n lọ palẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan tí ó bá wà mẹ́tọ́ bá lè ṣe yàrá tó lè ṣe ọ́ lẹ́sẹ̀ gbogbo bá Abubakar ti ṣe òun náà ikú kankan ọmọ pa Allah ẹ̀kọ́ tí àwọn ọmọlẹ́yìn tá a kọ́ nù tòun tí bó ti dààmú tó náà ikú kankan pa bó ti fẹ̀mí ẹ lẹ̀ fún anabi tó ó gbẹ̀yìn anabi náà ni ó gbẹ̀yìn anabi nínú èrè tó jẹ ó wà nínú àwọn tó ṣe pé kò kú àbílẹ́yìn bàtà anabi tó lọ la ilaha illallah nínú èrè tó jẹ òun ni pé kana minal asharati al-mubashshirina bil janna bẹ́ẹ̀ ní èrè tó lọ fún un pé látàyè lòun ti gbàwé ẹ̀rẹ́ àlìjẹ́nà kí ló fà á látara ikhlasul qalb tó ní sí aṣáájú rẹ̀ tí ó jẹ́ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n náà bá ní ikhlas tó ní ikhlas sẹ́ni tí wọ́n náà ń tẹ̀lé láìsí pé ó kọ́ láti pé kó o ṣẹbọ àbí kó o ṣe nǹkan tí ò dáa tó ní ikhlas tó ń bá a ṣe pẹ̀lú àníyàn pé kó má bàjẹ́ fún kò ní bàjẹ́ fún ìwọ náà. Allah bó ti rí fún Abubakar yìí ló rí bẹ́ẹ̀ fún wọn náà ẹ pé òun náà kọ́kọ́ padà kọ́kọ́ jẹ́ àlífà náà Ànábì sallallahu alaihi wasallam ẹ wò wọn náà padà jẹ́ khalifa ní pé ní khalifatu nabi sallallahu alayhi wa sallam. ipò tá nàbí wà ọ̀nà ìjòkó lè ràgà rẹ̀. ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tá a rí kọ́nù ìpètọ̀ bẹ́ẹ̀ yẹn bá fi inú kan kankan bá yẹn ṣe yẹn kábàámọ̀ padà yẹn kábàámọ̀ bẹ́ẹ̀ èrè lè yẹn padà máa jẹ kódà bẹ́ẹ̀ tó ń tẹ̀lé bá níyàn rẹ̀ ọba dáa sí ọ èrè lè yẹn padà máa jẹ ń bẹ́ẹ̀. tó so la tastahin bi maskati ra'sik èyí tá a fi parí rẹ̀ nù. pétọ̀ la tastahin bi maskati ra'sik nínú ẹ̀kọ́ tá a rí dìmúnù pétọ̀ ìyẹn ṣe kí la pé o ìyẹn kò gbọ́dọ̀ máa fọwọ́ yẹpẹrẹ mú ìlú ibi tí wọ́n ti bí yàn nínú ẹ̀kọ́ tá a kọ́ níbi hijira nù èyí fọwọ́ yẹpẹ èyí fọwọ́ sí ju èlé bàbá yẹn Muhammad kan gbogbo bó bá ti lè wù kó rí so ibòmíì náà ń bẹ tó bàjẹ́ ju ìlú tí náà lọ ìyẹn máa ń pọ́n bí téèyàn bá ti jáde lé ní kò síbi tó lè lọ láyé yìí tó bá tí gàràgàrà rẹ bá fẹ́ pọ̀ wọ́n dọ̀ padà kà á èyí ṣe amaluwo ni ọ àzùnà mara kanna pa ni ọ padà sílùú yín nù so wọ́n sọ fún ọ so èyí fọwọ́ sí ju èlé bàbá yẹn máa pọ́n ibi téèyàn ti jáde lé ní wọn ò ní ọmọ jáde kó owó rẹ lọ àbí àmọ́ má gbàgbé lé bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ti ń jáde ẹ̀ lọ sílùú mi ẹ̀ ń wá oore ànábì náà ṣe bẹ́ẹ̀ àbí àmọ́ ó wá àṣeyọrí fún ìlú rẹ̀ fún Islam ìpètò bó ni Islam Ọlọ́run tó Islam tọ́lọ́run rán wọn yìí bó ni yóò ti rí di fi múlẹ̀ níta náà bí bá jáde ní tiẹ̀ nù kápẹ́ wọn náà ṣe wá jáde pètò ìlú òsèkìlá pé ọ̀rọ̀ gbọ́ wá ọ̀jáde má gbàgbé Nàìjíríà má gbàgbé ìlú rẹ̀ ibi tó ti jáde ẹni ìlú tó bá ti jáde àbí má gbàgbé rẹ̀ wọ́n náà tó bá róore níbi tó wà kò wálé bó o ṣe gbébẹ̀ gan padà mọ́ ayọ́ jàǹfààní rẹ̀ jẹ́ ká yóò jàǹfààní rẹ̀ jẹ́ káwọn tó kù nínú ìlú tí wọn ò rí bi jáde jẹ́ kí wọ́n jẹ àǹfààní gínú àǹfààní oore tó rí kóhùn mọ́ fi ilẹ̀ pátápátá ẹ̀wò báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú wa ti ń ṣe nísìn wọn kó owó òlu wọn ń tà tí òkè òkun wá ó ti dá fún wọn lókè òkun o wọn tún wá kó owó láti àwọn tó kó lọ wọn tún lọ fi bàjẹ́ so àrírò ẹ̀kọ́ báyìí kọ́ lára anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tá a rí kọ́ lára anabi sallallahu alayhi wa sallam ní pétọ́ gbogbo tó o bá jáde lọ àbí tó dáa fún ọ níbi tí ọ lọ má a ti torí tó o bá pàdé nínú ìlú rẹ tó mú ọ jáde kọ́ a máa fẹnu bàjẹ́ kọ́ máa fẹnu bàlú rẹ jẹ́ kọ́ máa sọ ìtàn ìlú rẹ láì dáa fáwọn ẹlòmíì àti fún àwọn ọmọ rẹ kò dáa bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nígbà tí anabi jáde nílùú Mẹ́kà ẹ wo ọ̀rọ̀ tó jáde lẹ́nu anabi wa Muhammad àti kà á síwájú náà tẹ́lẹ̀ anabi ń bá ìlú Mẹ́kà sọ̀rọ̀ anabi innaki la khayru ardillahi ila Allah ìwọ ìlú Mẹ́kà yìí la khayru ardillahi ila Allah ẹ wọ ọmọ ìlú rere bó ṣe yẹ kí wọn náà jọ ọmọ Nàìjíríà rere nù khayru ardillahi ila Allah ìlú mi
ìlú mi Mẹ́kà òun ló lóore jù gbogbo ayé pátápátá ìlú tó lóore jù nu tọ́lọ́run náà sì sáyẹ̀nsì tó gbà pé ìlú tó ní oore jù lọ́nu ẹ̀gbọ́n mi ustaz ìlú gbọ́ ló fi lóore jù wàláwùlà anna qawmaki akhrajuni min lama kharajtu tí ì bá ṣe pé àwọn ẹ̀jọ́ rẹ lé mi jáde ìní jáde o inú rẹ náà ní ìsèkìlà pé o inú rẹ náà ní wà so eléyìí ń túmọ̀ sí wípé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó nífẹ̀ẹ́ ìlú ibi tó wà wọ́n tún wá ní wàbádà al-firaq min bina il-masjid fil Madina nígbà tí anabi dé lu Madina tí wọ́n kọ́ mọ́sálásí sí Madina tán táyé ti gbà nábì tànàbì ti dẹni tó yẹ pé yóò máa pàṣẹ tó yẹ pé gbogbo àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ àti anabi ni wọ́n máa tẹ̀lé anabi ò fẹ́ nu bàálù rẹ̀ jẹ́ anabi ò fẹ́ nu bàá jẹ́ ó ní pé lan tashudda rihal bẹ́ẹ̀ni illa ila thalathati masajid Allah masjidi hadha wal masjidil haram wa masjidi baitil maqdis Allahu alayhi wa sallam ẹwà anabi sallallahu alayhi wa sallam kò kan dákọ̀ wípé tó a gbogbo àwọn tí wọ́n takò wá nílùú wa ń bẹ̀ wọn tí wọ́n ti bá wọn o tí wọ́n ti tánu tí wọ́n ti bá wọn nù. ó pin tí wọ́n náà fún wa. ó sì tún pin ó pé àpọn tó dàpọn lè padà sílùú wọn pé tọ̀ rárá o pé bẹ́ẹ̀ bá ń segin la pé bẹ́ẹ̀ bá ń ṣe ìrìn àjò ẹ̀sìn bẹ́ẹ̀ bá ń ṣe ìrìn àjò ẹ̀sìn tí ó lóore jù lọ́dọ̀ Ọlọ́run bí ẹ máa ń ṣe èyí téèyàn ṣe wá sí mọ́sálásí tí mo kọ́ yìí èyí téèyàn ṣe lọ sí Maka ní haram tí mi ń yé wọn pé tọ̀ gbogbo ẹ̀yin Madina gan ẹ̀kọ́ tí mo fẹ́ já kọ́ mi eléyìí ni pé lóòótọ́ títọ́ Ọlọ́run ni wọ́n ń sọ àbí ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí àmọ́ nípa ọ̀rọ̀ ìjọ́mọ èèyàn tiẹ̀ náà ìjẹ́ èèyàn tiẹ̀ náà kì í ṣe pé kọ́ wá délùú mi kọ́ máa wá fẹnu bá ìlú rẹ jẹ́ ẹ̀kọ́ tí mo fẹ́ já mú bẹ̀rù kí ẹ̀ máa wá fẹnu bá kọ́ máa wá fẹnu bá ìlú rẹ jẹ́ ànábì kò fẹnu babẹ̀ jẹ́ bá ànábì ò ṣe fẹnu babẹ̀ jẹ́ òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìwọ náà sì gbọ́dọ̀ máa rà pọ́nlé fún àwọn èèyàn rẹ̀ wọ́n ní ó tún sọ ń bò mí pé salatun fi masjidi hadha khayrun min alfi salah sallallahu alayhi wa fima sallam siwa sallallahu alayhi kéèyàn wa kírun sallam wákàtí kan nínú mọ́sálásí tèmi ànábì kọ́ yẹ ẹgbọ́ bó ṣe gbé ọlá fún mọ́sálásí tó kọ́ sí Madina àbí kéèyàn kírun ọyọ kan wákàtí kan ní kírun nínú mọ́sálásí ó lóore ju ẹgbẹ̀rún ìrun lọ kéèyàn kírun wákàtí eríṣiríṣi tá a máa ń kírun lọ́nà 1000 lọ́nà ẹgbẹ̀rún kéèyàn kí fímẹ́sì wà láwọn mọ́sálásí yòókù tó o bá fi lè kí ẹyọ kan bẹ́ẹ̀ ó lóore ju gbogbo àwọn ìrun eríṣiríṣi lọ́nà 1000 tó ti kílà pé tó ti kílà àwọn mọ́sálásí ànábì wa dàlú rẹ̀ yọ illa al-masjid al-haram àfi mọ́sálásí haram nìkan ẹ̀wù fárílù tá ànábì dá padà lóòótọ́ mo fẹ́ jẹ́ mọ́sálásí Madina tó ti Mákànù tó ti Mákànù tó ńlá dá ayọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́tọ̀ ìta bá gbọ́rọ̀ ẹ̀sìn sí ọ̀tọ̀ ẹja wa dá padà sí kínú sí ìsàníyà bí jọ́mẹ̀yàn jẹ́ẹ̀yàn bẹ́ẹ̀ni pétọ́ ìjẹ́ èèyàn tiẹ̀ náà ìjọmọlúàbí olórí ìlú rẹ lórí ìlú rẹ ìyẹn máa bàbàrà lu ẹni Ọlọ́run kí ọ ṣàánú wa ẹ̀dọ̀mọ̀ bàbá àti wí ma yìí náà kọ́lọ́n kọ́ gbà ní jazallahu ẹ̀sìn fún wa kó sì jó wúlò sheikhana subhana rabbika rabbil al-allama wa salamu alayhi alhaji Al-Agorowiy insha Allah amin Abdullahi Abdul Qadir Mustapha Ajidagba khairal jazai ọlọmọsà járí àfàwà pé o gbogbo ayé ló gbádùn yín Ọlọ́run jẹ́ iná gbádùn ara yín èyí tó jẹ́ yín lógún jù láyé òun náà ní mímọ́ gbogbo ọ̀nà tí yẹn ń gbà wá mà lọ́nà tó dalẹ̀ ń gbà wá ẹ ti wá ìmọ̀ náà báyìí ẹ ti wọ́n ń lò Ọlọ́run jẹ́ lò ó pẹ́ o èèyàn ọmọ kí wọ́n bá ń sàámi fàfà dáadáa àfàwà àgbà Ajidagba gbogbo ayé ló jàǹfààní àṣìrẹ́kọ̀ tó da kọ́ bí ìgbà tá a ṣe ẹ̀gbọ́ rí nípa ọ̀rọ̀ hijira ní gbogbo ń ta gbọ́ lẹ́nu yín lónìí mọ́sàwọ́lá bínú ànábì náà ti ń dùn lọ́wọ́ sallallahu alayhi wa sallam nínú àwọn orípa ànábì lẹ́ ń wí yìí nínú ànábì a máa dùn sí kò sẹ́ni tí wọ́n máa sọ̀tàn ayé rẹ̀ ní dáadáa tínú rẹ̀ ò ní dùn mo gbà pé àánú Ọlọ́run tọ́lọ́run fi sànábì lára ń bẹ lára wa bá àtijọ́ wà nù yàrá yìí àfàwà àgbà Ajidagba Ọlọ́run nípa lẹ́yìn láyéláyé Ọlọ́run ọba ń ṣàánú yín wákàtí kan la fi lẹ̀ fún programu àmọ́ mo gbádùn yín débi wípé
wallahi tallahi kì í ṣe pé mo fi ń ṣe pé ní fún yín yín lè dá yín dúró because bí yẹn bá ń sọ̀rọ̀ ànábì gbogbo bíi tí yẹn bá wà ara yẹn gbọ́dọ̀ máa dìde ni yóò wọlé ànábì náà ọlọ́wọ́n bá ń dá yín lóhùn jù báyìí lọ ọlọ́wọ́n bá ń ṣàánú yín gbogbo ọ̀nà àánú ọlọ́run tọ́lọ́ ń pè láàánú ọ̀pọ̀ òye yín ẹ má jẹ́ máa wí lẹ́yọ̀ kọ̀ọ̀kan ọlọ́run ó ṣe é fún yín wala ma sha Allahu la quwwata illa billah gbogbo àwọn jama wa tí àjọ ń gbọ́ wa bó ti rí làáfà wí wọn o àwọn àǹfààní tí ń bẹ ń bẹ ọ̀rọ̀ jíra làáfà àti kọ́ wa ni o ọlọ́run dákun jẹ́ wúlò fún wa o ọlọ́run jẹ́ wúlò fún wa o èyí náà fi parí èyí lọ lágbára jù òun ni pé kálukọ́ má gbàgbé lé gbogbo ọlátọ̀ bá ní má gbàgbé ìlú rẹ má gbàgbé ìyá má gbàgbé bàbá o máa rántí ilé o ọlọ́run ó gbàdúrà gbogbo wa o a tún máa pàdé ara wa má fọwọ́ sàdúrà fún wa ẹ wá jẹ ẹ má bínú torí ọlọ́run ó kéré púpọ̀ ló wà dúà ẹ dákun ẹ fi sàdúrà fún gbogbo wa jàmá kọ́lọ́n kó túbọ̀ ṣàánú wa kó túbọ̀ gbàdúrà wa wala la ilaha illallah wa jàmá wa ní rọ́ọ̀dọ̀ ọlọ́run ṣàánú gbogbo wa náà wala al-Qur'an wájú ọlọ́run wala ma sha Allahu la quwwata àwọn gẹ́ni tá a gbé kalẹ̀ yìí náà àfa Ajidagba ẹ̀rọ ọlọ́run bá kánà ló fi ta á lọ́rẹ̀ wàláyé ẹ̀rọ ọlọ́run bá kánà ló fi ta wọ́n ṣètò rẹ̀ àwọn jàmá rọ́ọ̀dọ̀ àwọn ni wọ́n ṣètò rẹ̀ fún wa àgbóyèsìn là ń gbóyè o àmọ́ àwọn jàmá rọ́ọ̀dọ̀ ni wọ́n ṣètò rẹ̀ ìpè kọ́ máa jẹ́ ẹni tí wọ́n máa wúlò fún wa ẹ̀rí gbogbo ẹ̀ lẹ́yìn gbogbo àwọn gẹ́ni làkó kalẹ̀ gágagán owó lánlá lọ parí ẹ̀ ẹ bá ń ṣàdúrà fún wa kọlọ̀ kó túbọ̀ ṣàánú gbogbo wa náà ma sha Allahu la quwwata illa billah hayyakumullah àmín àmín. ọlọ́run kó gbà bẹ́ẹ̀ ti wí ni bẹ́ẹ̀ ti tó kalẹ̀ ni ọlọ́run ọba gbọ́ Allah ó sì máa ju bẹ́ẹ̀ ti sọ lọ ma sha Allah kọlọ̀ kọ́ mọ́sá gbà bẹ́ẹ̀. àmín. ìjọ Rawdatul Abrar bẹ́ẹ̀ ni baba. ọlọ́run kọ́ mọ́ bàjẹ́. àmín. kọlọ̀ kọ́ mọ́ tu. àmín. wa rafa'nahu makanan àmín ya Allah. gbogbo ní gbogbo àtàyè bá ti ń. àmín ya Allah. ìtumọ̀ bá ti ń mọ́. àmín ya Allah. àmín ya Allah. wọlé ìsìn ọlọ́run ọba tá a gbé dání náà. àmín ya Allah. la hawla wala quwwata illa billah. gbogbo àwọn tí wọ́n ń ran Islam lọ́wọ́ bẹ́ẹ̀ni ní gbogbo erédèdè ayé pàápàá jùlọ ní tí ń ran jẹ̀mọ́ wa tí a ń pè ní Rawdatul Abrar. bẹ́ẹ̀ni baba àwọn ọmọ yín àmọ́lọ́ mọ̀ yín. Allahu akbar. a ní nǹkan kan tá a bẹ́ ṣe fún yín. Allah. àmọ́lọ́run ní kápá àti ṣe ìtẹ̀yìngùn níran kan lórí. Allah. tẹ́ ẹ̀ níran kan pẹ́ lè rí láyé yín ọlọ́run ní kápá àti ṣe fún yín. ọlọ́run kọ́ mọ́sá bá a sẹ́yìn lẹ́sàn àmín ya ibi Rabb. tẹ́ ẹ̀ ti níran kan. àmín ya bẹ́ẹ̀ Rabb. ti dúró ti ọlọ́run kọ́ lọ́nkọ́ bá a dúró ti jù bẹ́ẹ̀ lọ. àmín ya Rabb. la ilaha illallah. àmín ya Rabb. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. àmín ya Rabb. kọlọ̀nkọ́ awọ́lá bá a ti tọrọ fún yín àmín. àwa náà kọlọ̀nkọ́ sànú. àmín ya Rabb. àti gbogbo mùsùlùmí lápapọ̀. àmín ya Rabb. bisimilahi rahman rahim. àmín ya law Rabb. anzalna hadha Allah. al-Qur'ana ala jabal آمين. لرأيته خاشعا متصدعا من آمين خشية يا الله رب. وتلك الأمثال نضربها آمين للناس يا لعلهم رب. يتفكرون. آمين يا هو رب. الله الذي لا إله إلا هو عالم آمين. الغيب والشهادة الرحمن الرحيم. آمين يا هو الله رب. الذي لا إله إلا هو آمين الملك يا رب. القدوس السلام المؤمن آمين يا رب. العزيز الجبار المتكبر. آمين يا رب. سبحان الله عما يشركون. آمين. هو الله الخالق البارئ المصور. آمين. له الأسماء الحسنى. آمين. يسبح له ما في السماوات والأرض. آمين يا رب. وهو العزيز الحكيم. آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. Ọlọ́run bá a dúpẹ́ fún àfa wa my Naija latest Islamic lectures tó ní péjì tí à ń lò lọ́wọ́ yìí Ọlọ́run dákun mọ́jọ́ bàjẹ́ fún wa o àjèjì àmì Ọlọ́run ó gbàdúrà yín o Ọlọ́run ó yọ́nú sí wa o gbogbo àwọn táwọn náà ń wò wá jákèjádò ayé Ọlọ́run ó gbàdúrà tiwa náà yọjá àṣàṣeyọrí o la ma sha Allahu la quwwata illa billah salatul fatihi Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih lima ughliqa al-khatim lima sabaqa ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد